Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Mo kí wa lórúkọ Ọlọ́run Mósè Orímọládé pé ẹ káàsán o. Ṣé dáadáa ni mo bá wa? Àdúrà wa ti gbà lórúkọ Jésù Kristi. Iṣẹ́ ìránṣẹ́ wa ò ní jóná. Ẹ jọ̀wọ́ program òní. Ẹ jẹ́ kí gbogbo wa wọlé. Mo fẹ́ fún bàbá tó sọ̀rọ̀ nínú fídíò yìí lésì torí wípé wọ́n need explanation lẹ́nu àwa Kristẹni. Èmi dẹ̀ fẹ́ analyze ẹ̀ fún wọn. Mo fẹ́ sọ fún wọn. Wọ́n ní kò síṣẹ́ ìyanu nínú Bíbélì. Wọ́n ní gbogbo iṣẹ́ ìyanu tí Jésù Kristi ṣe pé kò fi ọ̀nà rẹ̀ hàn ẹnìkankan. Pé kò sí ẹni tó ń gbóhùn Olúwa. Kò sí ẹni tó lè gbóhùn Olúwa. Irọ́ ni gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run pa. Èmi wá dé láti wá tàn mọ́lẹ̀ sí fún yín. Èmi ò mọrúkọ yín, bọ̀ fídíò yìí òun ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ àti ọ̀rọ̀ tẹ́ sọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share. Yóò dára fún gbogbo wa. Ká tó máa lọ ẹjá yin ọba àwọn ọba. Kìnìún ẹ̀yà Júdà. Àṣèkan mákù. Gbẹ̀ngbẹ̀lẹ̀kú dáńbí ó wo ẹkùn ọkọ òkè. Ẹjá dúpẹ́ lọ́wọ́ bàbá dáadáa tó tún sọ wa dọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Ẹ lè ṣe, ẹ lè wí, ẹ lè wí, ẹ lè ṣe, ẹ lè ṣe, ẹ lè wí, ẹ lè ṣe. Dádì mi o, ẹ lè wí, ẹ lè ṣe, ẹ lè ṣe, ẹ lè wí, ẹ lè wí, ẹ lè ṣe, ẹ lè wí. Ẹ lè wí, ẹ lè ṣe, ẹ lè ṣe, ẹ lè wí, ẹ lè ṣe, ẹ lè wí, ẹ lè wí, ẹ lè ṣe, ẹ lè ṣe, ẹ lè wí, ẹ lè ṣe. Mo yìn ọ́ lógo, Ọlọ́run Orímọládé. Mo yìn ọ́ lógo, dádì. Ibi tẹ́ sìn mí dé o. Mọ̀ pé mo lè débẹ̀ o. Mo yìn ọ́ lógo, bàbá mi. Gbogbo ayé ẹ bá ń gbóṣùbà káre fún bàbá mi o. Ọba tó pè mí tó rán mi níṣẹ́. Àdáṣe ní wọn ìbà ò gbọ́dọ̀ ń mọ́ o. Ọlọ́run Mósè Orímọládé. Kìnìún ẹ̀yà Júdà. Gbàmùgbàmù ojú ọ̀run ò ṣe gbámú o. Àṣẹ yóò wò. Àṣèkan mákù òtítọ́ òbí ọ̀la. Jésù Kristi o. Ọba tó la ọ̀nà níbi tí ọ̀nà ò sí. Ọba tó márọ̀ dìde. Òkú Násárù ọjọ́ kẹrin ó ti ń rùn. Òní níbo ni wọ́n tẹ́ sí? Òní Násárù o jáde wá. Òkú ọjọ́ kẹrin ó dìde. Ó fà á lé àwọn ènìyàn rẹ̀ lọ́wọ́. Ó ní bí ẹ̀yin bá ti gbàgbọ́ o, ohun gbogbo ni ṣíṣe f'Olúwa. Dádì, mo yìn ọ́ lógo. Ọba tó ń gbénú mi, ọba tó rán mi níṣẹ́. Dádì, ẹ̀mí inú àwọn wòlíì, ẹ̀mí inú àjíǹrere, Ọlọ́run apọ́stólì, Ọlọ́run Mósè Orímọládé. Ọlọ́run Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run Ọ̀ṣọ́fà, Ọlọ́run Ọbádáre títóbi nínú ọlá ńlá.
gbòǹgbò ìdílé Jésè o, ọlọ́run tó mí lómi tó lò àwa ìránṣẹ́ ọlọ́run tá a dúró tì ẹ́ lóòdodo tá a forí balẹ̀ fún nǹkan kan, okú àtìlẹ́yìn wa o. Ẹ ṣé o bàbá mi, jìgbìnì jìgbìnì bí àtẹlẹ̀kẹ̀ ó yá ìpariwo wípé o, mo yìn ọ́ lógo dádì, ibi rere tẹ́ sìn mí dé o, mọ̀ pé mo lè débẹ̀ o, mo yìn ọ́ lógo ní gbogbo ọ̀nà. Ẹ ṣé o bàbá mi ní gbogbo ọ̀nà. Ẹ ṣé o bàbá, àní ní gbogbo ọ̀nà. Ẹ ṣé o bàbá èso ní gbogbo ọ̀nà. Ẹ ṣé o bàbá, orí mi tí kò kọ gèlè, ara mi tí kò kọ aṣọ, ẹsẹ̀ mi tí kò kọ bàtà o, èmi ò yìn ọ́ bàbá. Alágbàlá àdéwúre, èmi á máa yìn ọ́, máa yìn ọ́ o, máa yìn ọ́ o, irun orí mi á yìn ọ́, gbogbo ohun tí mo jẹ́, ilé mi, ọkọ mi o, àwọn ọmọ mi á máa yìn ọ́, gbogbo ohun tó fún wa á máa yìn ọ́ o, ọba tó dá wa sí, èmi yìn ọ́ lógo o, ibi rere tẹ́ sì wá dé, a mọ̀ pé a lè débẹ̀ o, mo yìn ọ́ lógo o. Kí Olúwa kó gbọ́ pé àtìyìn wa. Ẹ jẹ́ á tẹríba fún àdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, àpáta ayérayé ibi ìsádi wa, a gbé yín ga ní ọ̀sán yìí torí pé ẹ̀yin ni Ọlọ́run. Gba ọpẹ́ wa, Jèhófà gba ìyìn wa. Mò ń lọ nínú ọ̀rọ̀ yín àti ọ̀rọ̀ tá a máa yanjú àti bíbélì tá a máa kà. Ọlọ́run máa bá mi lọ, ẹgbẹ́nu mi sọ̀rọ̀. Ọlọ́run Mósè Orímọládé, ẹ̀yin ni mo fẹ́ rí, ẹ kún mi lọ́wọ́ ṣiṣẹ́. Gbogbo ọkàn tó máa rí fídíò yìí wò, ẹ jẹ́ kó ṣe wá láǹfààní. Ògo ni fún yín lókè ọ̀run, Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Ẹ̀yin Olúwa lógo. Ẹ jọ̀wọ́ ẹ jájọ share program yìí, yóò dára fún wa. Praise the Lord. Hallelujah. Mo kí wa lórúkọ Jésù Kristi, yóò dára fún wa. Ilé àtọ̀nà èmi àti yín ò ní bàjẹ́. Mo kí gbogbo ojú tó máa rí fídíò yìí wò. Àánú Ọlọ́run ẹwà Kristi kò ní fi wá sílẹ̀. Ẹ jẹ́ kí gbogbo wa wọlé. Ẹ jẹ́ ká wọlé, ẹ jẹ́ ká wọlé. Praise the living Jesus. Àkọ́kọ́, mo kí wa lórúkọ Ọlọ́run Mósè Orímọládé lẹ́ẹ̀kan sí, yóò dára fún wa. Mo fẹ́ kí gbogbo wa ká gbójú ayọ̀ sókè nípa fídíò yìí. Àwa tá a bá dẹ̀ ti rí tẹ́lẹ̀, àwa tá a bá ti rí, àwa tá a bá ti rí tẹ́lẹ̀, àwa tá a bá dẹ̀ ti rí tẹ́lẹ̀ kò sí problem. Ẹ jẹ́ ká máa play ẹ̀,
ṣe rí kọ̀ọ̀kan tí bàbá yẹn sọ la máa dáhùn o ká tó máa lọ nínú ọ̀rọ̀ wa, kò ṣèjà torí kì í bàbá yẹn náà àwọn náà mọ tí wọ́n sọ, ṣùgbọ́n èmi náà mọ tí mo gbé dání. Praise the Lord. Ohun tí mo gbé dání, ohun tó yé mi, òun ni èmi náà fẹ́ sọ. Bàbá yẹn náà èmi náà fẹ́ fún wọn lésì. Wọ́n ní tá a bá rí nínú àwọn kìrìsìtẹ́nì tó lè bọ́ síta tó lè wá fún àwọn lésì, mo jẹ́ ọ̀kan nínú àwọn kìrìsìtẹ́nì tó lè fún wọn lésì. Ohun tí wọ́n wí yìí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ jẹ́ kí gbogbo wa gbọ́. Ẹ̀yin orí TikTok ẹ máa máa ṣe tí gbọ́. Kò síṣẹ́ ìyanu nínú Báíbù. Ẹ máa gbọ́ o. Jésù lajú afọ́jú nínú Bíbélì. Ẹ kúrò lórí Jésù tó lajú afọ́jú. Àṣírí tí Jésù fi lajú afọ́jú ta ló fi lé lọ́wọ́. Ẹ dúró, ẹ jẹ́ ká máa mú ní kọ̀ọ̀kan. Praise the Lord. Bàbá yẹn sọ wípé kò síṣẹ́ ìyanu nínú Bíbélì, wípé bàbá kan wá dá lóhùn pé Jésù ń lajú afọ́jú. Ó ní ẹ kúrò lórí wípé Jésù ń lajú afọ́jú. Ohun tó fi lajú afọ́jú yẹn kò fi lé ènìyàn lọ́wọ́. Praise the Lord. God bless you. Ó ní ohun tí Kristi fi lajú afọ́jú kò fi lé èèyàn lọ́wọ́. Bàbá màmá dádì, God bless you sir. Ṣe rí ènìyàn, òun ni èyí ṣòro fún. Ohun gbogbo ni kíni o, ohun gbogbo ni ṣíṣe lọ́dọ̀ olùgbàlà. Ó ṣòro fún ẹ̀yin láti ṣe. Ojú ara lẹ̀yin fi wò ó wípé kò possible, kò ṣiṣẹ́ ìyanu, wípé oògùn ni ènìyàn lè fi ṣiṣẹ́ ìyanu. Kò sí ẹnìkan tó lè ṣiṣẹ́ ìyanu natural without oògùn, or bóyá àyájọ́ kó máa pògèdè, kó máa pe oríṣiríṣi nǹkan, àbí? Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín wípé iṣẹ́ ìyanu ó wà. Ẹ̀bùn dẹ̀ ni fún ẹni tá a bá fi fún. Tẹ́ bá lọ ka ìwé 1 Corinthians yẹn, mo rò bẹ́ẹ̀ torí ẹ mọ Bíbélì, orí 12, ẹ rí onírúurú ẹ̀bùn tó wà níbẹ̀. Ẹ rí ńbẹ̀, ẹ̀bùn ni tá a bá fúnyàn láti ṣiṣẹ́ ìyanu, ẹ̀bùn ni. Ẹ̀bùn ni ìgbàgbọ́, tíyàn bá nígbàgbọ́, ẹ̀bùn ni. Ẹ̀bùn dẹ̀ ni wípé bàbá bá máa sọ̀rọ̀ látàárọ̀ dalẹ́ kó má gbàgbọ́, ẹ̀bùn ti ẹnìyẹn. Ṣùgbọ́n iṣẹ́ ìyanu tí Kristi ṣe yẹn, tí olùgbàlà ṣe, dádì, kò fòògùn sọ o. Kò fòògùn sọ, kò fòògùn wí, kò ní ìdí àyájọ́, torí ẹni tó dá ayé àti ọ̀run là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn bàbá yín tẹ́ bá, àwọn gan tó jẹ́ tí ó jẹ́ alábàáláyé, wọn lè sọ wípé báwo ni ti ẹ̀là. Wọn jẹ́ sọ lẹ́nu wọn wípé ẹ̀là, oògùn ni ẹ̀là fi ń ṣiṣẹ́. Àwọn bàbá yín tó jẹ́ tán gbé awo dání, tó jẹ́ aláwo ni wọ́n. Wọ́n lè sọ wípé Jésù Kristi olùgbàlà tí wọ́n mọ̀ sí ẹ̀là, ẹ̀là làwọn máa ń pè é. Wọ́n lè sọ wípé oògùn ló fi operate, or àyájọ́ ló fi operate. Ó ní gbogbo agbára láyé àti lọ́run àti fi fún mi. Hello? Mo gbé àká mi sílẹ̀, ó mú àwọ̀ ìránṣẹ́. Ẹni tó láyé, ẹni tó dá yín lẹ̀ ń bá sọ̀rọ̀ sà. Ẹni tó dá yín, tó mọ̀ yín, tó mọ̀rú orí yín, òun ló ṣẹ̀ṣẹ̀ máa fi oògùn sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè náà, ta ló dá oògùn yẹn jàre? Oògùn tí ẹ̀ ń sọ yẹn, ta ló dá? Ta ló dá ewé tẹ́ ẹ̀ ń sọ yẹn wípé bóyá ó ní ewé kan tí Jésù fi ṣiṣẹ́? Ta ló dá ewé? Ta ló dá egbò? Ta ló mọ orúkọ tí afẹ́fẹ́ ń jẹ́? Ta ló sọ ọ́ lórúkọ? Ta ló dá ilẹ̀? Ta ló create omi? Hello sir. Ẹni tó dá ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo, ẹ̀ ń sọ wípé oògùn yẹn òun ló fi ṣiṣẹ́. All right. Saint Moses Orímọládé, ìjẹ́ ti gbọ́ nípa Saint Moses Orímọládé rí?
hàn tiẹ̀ tí lè bí yín ná bọ̀ ó dàbí ó yẹ kẹ́ ẹ ti gbọ́ náà. St. Moses Orímọládé nígbà tí bàbá Mósè dé sí Áfíríkà yìí tí a bí bàbá Mósè Orímọládé, inú oyún ni bàbá Mósè ti ń sọ̀rọ̀, inú oyún ló ti ń ṣiṣẹ́ ìyanu. Àbí ẹ gbọ́, ṣé oògùn ìdílé bàbá Mósè náà lójó máa ṣiṣẹ́ láti inú oyún? Ìyá bàbá Mósè sọ wípé bàbá Mósè á pòórá, tó bá tún yá tún padà wá. Ìgbà kan ó fẹ́ gbèrú, ọmọ yẹn sọ̀rọ̀ ó gbèrú, ṣé oògùn náà ni? Hello, tẹ́ ẹ̀ bá rí ti Kristi, èmi fẹ́ fi ti aláwọ̀ dúdú níbí báyìí tá a jọ wà ní Áfíríkà yìí, àwọn tó ti ṣiṣẹ́ ìyanu, àwọn tó ti ṣe, mo fẹ́ sọ fún yín, St. Moses Orímọládé ṣiṣẹ́ ìyanu láì sọ àyájọ́, láì fi oògùn sí, orúkọ Jésù Kristi nìkan ló lò sá. Ó jí òkú dìde, ó lajú afọ́jú, ẹni tí wọ́n ti di oyún mọ́ tipẹ́tipẹ́ nínú, ó bí. Nígbà tí àrùn wà ní Èkó yìí tí wọ́n wá pe St. Moses Orímọládé pé àrùn kan bá wọn jà, bàbá Mósè gba àdúrà, àrùn dẹ̀ dá ní Èkó. Ọba ìlú òyìnbó nígbà tí Queen England tó ń ṣàìsàn, wọ́n ránṣẹ́ pé bàbá Mósè wípé Queen máa ń ṣàìsàn o, bàbá Mósè gba àdúrà wípé ó máa sàn. Wákàtí tí bàbá Mósè sọ̀rọ̀ yẹn ni ara Queen ló yá. Ṣé oògùn ni bàbá Mósè fi ṣe? Bó tilẹ̀ jẹ́ wípé ilé aláwo la ti bí bàbá Mósè bọ̀, bàbá Mósè ò bá bàbá rẹ̀ sáwó. Orí bàbá Mósè ni awó tán nínú ilé Túnọláṣe. Túnọláṣe fi lélẹ̀ fún bàbá, fún ọmọ rẹ̀ ní gbóhùn ò lè bá eléyìí lágbára jòun lọ. Funfun ni bàbá Mósè, kò lo oògùn, kò jáwé, kò jágbò, kò dẹ̀ lo àyájọ́. Dádì sà, ohun tí ò sojú yín tẹ́ ẹ̀ sí mẹ́, àwọn tó wà níbẹ̀ wọ́n kọ ohun tí wọ́n rí sílẹ̀. Ìwé ìtàn tẹ́yìn ní nílẹ̀ Yorùbá, wọ́n ní bọ́mọ ò bá bá tàn ó máa ń bá àrọ́bá, wọ́n ní àrọ́bá ní bàbá tàn. Ìwé tiyín tí àwọn ọ̀jọ̀gbọ́n kọ sílẹ̀, ìjẹ́ ohun tí ò bá sojú ènìyàn báyọ̀ lèèyàn ṣe lè ní wọ́n parọ́? Ṣé bí ohun tí ó sojú wọn ni wọ́n kọ? Àwa ò lè sọ nísìí wípé ìwé tí wọ́n kọ sílẹ̀ yẹn pé ẹ̀ ń parọ́, torí ohun tí wọ́n rí nígbà yẹn ni wọ́n kọ sílẹ̀. Àìmọye àwọn ìwé kan dẹ̀ wà wípé láti ba iṣẹ́ Olúwa jẹ́, láti ba iṣẹ́ Kristi jẹ́, táwọn kan lọ kọ o, tí àwọn kan dẹ̀ tún jẹ́rìí wípé eléyìí fèkì ni láyé ìgbà yẹn. Kò sí ohun tó máa ṣẹlẹ̀ ní ayé yìí ó máa sojú àwọn kan sà, ojú àwọn kan ló máa ṣe sà, ojú àwọn kan ní iṣẹ́ ìyanu Kristi ń ṣe. Torí ẹni kò síṣẹ́ ìyanu kankan nínú Bíbélì, ẹ̀tútù ẹ̀dànù sà, iṣẹ́ ìyanu pọ̀ rẹpẹtẹ nínú Bíbélì sà. Èyí tí àwọn wòlíì tó ṣe ń kọ́ yàtọ̀ sí ti Kristi gangan. Iṣẹ́ ìyanu pọ̀ without ewé, without egbò, without oògùn tí wọ́n ṣe tó dẹ̀ rí. Áfíríkà bàbá Mósè, ti bàbá Mósè nìyẹn o. Bàbá Ọbádàrẹ ń kọ́ níléṣà nílé wa, ẹ̀yìn ilé wa báyìí ni ṣọ́ọ̀ṣì Wósẹ̀m wà ní Òkè Òyè níléṣà. Iṣẹ́ ìyanu bàbá Ọbádàrẹ òun kọ́, ṣóògùn ni ṣéwé àtegbò ni bàbá Ọbádàrẹ ní Áfíríkà yìí, òun náà mọ̀ lájú afọ́jú. Àìmọye àjẹ́ tó máa ń kà ní orí Òkè Òyè ní ọ̀dọ̀ bàbá Ọbádàrẹ. Ṣé ti wà ń gbà ẹ? Ṣé iṣẹ́ ìyanu tí bàbá Ọbádàrẹ ṣe yẹn náà fèkì ni àbí? Ewé ló lò, àyájọ́ ni ó pè. Ẹ lọ kó là kúrò lẹ́kọ̀ọ́ sà. Iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ Olúwa ó wà, ẹ̀mí mímọ́ wà. Ohun tí Ọlọ́run fi ju gbogbo ènìyàn lọ nìyẹn. Ó ní mo fi ohun wèrè ayé yìí, ó fi nǹkan wèrè ayé yìí, ó ní mo fi dààmú àwọn ọlọ́gbọ́n, torí ohun tí ò lè tẹ́ ẹ̀ lè gbàgbọ́ ni. Báwo lèmi ṣe máa dìde láì mọ̀ yín rí? Màá sọ fún báyìí lolúwa wí sà. Nígbà tẹ lánàá ẹ kọjá níbì kan, Olúwa sọ fún pé ibi báyìí à ń sọ nǹkan ìjìnlẹ̀ Ọlọ́run fún yín. Ó máa dàbí pé báwo lẹ ṣe mọ̀, ó dàbí pé nǹkan kan òun ní nǹkan wèrè ayé.
mo fi nǹkan wèrè ayé mo fi dààmú àwọn ọlọ́gbọ́n. Hello sà, iṣẹ́ ìyanu mélòó la fẹ́ kà fún yín sà? Kò síṣẹ́ ìyanu nínú bíbélì kí ẹ má jẹ́ agbọ́rú ẹ̀ mọ́ sà. Iṣẹ́ ìyanu ọ̀kántébù lè kà tán àkàkà tán. Tí mo bá bẹ̀rẹ̀ láti sìn yín, in fact lè ka iṣẹ́ ìyanu yẹn tán sà. A máa wà ní ojoojúmọ́ lórí afẹ́fẹ́ bí 100 ọdún a ṣì ń kà lọ. Ẹ jọ̀ọ́ o, iṣẹ́ ìyanu tó dáa tí kìí ṣe tawo tó pure láti ọ̀dọ̀ Ọlọ́run ó wà nínú Séráfù sà. Bóyá bíi ti àwọn chọ́ọ̀chì bíi tẹ́ ẹ lọ bóyá àwọn nǹkan bìlíìfù ti yín mo fẹ́ kẹ́ lọ mú kúrò. Kò síṣẹ́ ìyanu nínú bíbélì kẹ̀. Ìgbà tẹ́ tún wá lọ gèdè ẹja gbọ́, ẹ má jẹ́ kí n máa ohun tó bá ti sọ la máa sọ̀rọ̀ lé lórí. Iṣẹ́ ìyanu wà nínú bíbélì tó rí tí kìí ṣe oògùn, tí kìí ṣe ewé, tí kìí ṣe àyájọ́. Jésù Kristi dẹ̀rẹ́ kò fi àyájọ́, kò fi ògèdè, kò fi nǹkan kan ṣiṣẹ́. Àwọn ọmọlẹ́yìn Kristi gbogbo wọn náà ń ṣiṣẹ́ ìyanu. Okay. Pétérù àti nígbà arọ tí wọ́n gbé kalẹ̀ yàtọ̀ sí Jésù tún nìyẹn o. Arọ tí wọ́n gbé kalẹ̀ sí iwájú sinagogu wọn tán bá ti ń wọlé ìsìn lọ. Nígbà tí arọ béèrè owó lọ́wọ́ wọn, ó ní wò wá, fúrà àti fàdákà àwa kò ní, ṣùgbọ́n ohun tí mo ní rèé, ní orúkọ Jésù Kristi dìde, gbé àkéte rẹ kó o sì máa rìn. Ìyẹn tún kọ́ sà, ṣé irọ́ ni ewé àtegbò ni bọ̀dá yẹn lò? Mo béèrè, ewé àtegbò, ṣé ewé àtegbò ni wọ́n lò àbí àyájọ́ ni wọ́n pè? Ẹjọ́ ẹ má ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ ni. Ẹjọ́ o, ogun ayé ò ní borí wa. Ẹjá gbọ́ ń tọ́ wí sí. Ẹjá gbọ́. Jésù wo aláró ẹ̀. Ẹ jẹ́ kí ẹ máa gbọ́ mi. Ẹ máa gbọ́ sà, ẹ máa gbọ́ tẹ́ bá sọ pé Jésù lajú afọ́jú. Àṣírí tí Jésù fi lajú ojú afọ́jú tó là yẹn, wọ́n ní Jésù ti tọ́ sílẹ̀. Kí ló ilẹ̀ tó ti tọ́ sí yẹn? Kí lẹ gbọ́, kí lẹ mà tó ń sọ? Tó fi mú ilẹ̀ tó fi kan ojú ẹ nìyẹn. Ẹ dúró, nǹkan tá à ń sọ ń sìn ni wípé ṣé babaláwo ni Jésù ni? Gbogbo iṣẹ́ tí mo ní kò sẹ́ni tí ó lè ṣe iṣẹ́ ìyanu láì ṣe pé ó fi ewé, egbò, ègèdè, àyájọ́ kún. Ẹ ní sùúrù o, ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn o? Ẹ̀yin títọ̀kà, èmi ò fẹ́ gbé anybody wọlé, ẹ máa wò mí ni o. Ẹ gbọ́, wọ́n ní kò sí iṣẹ́ ìyanu tí anybody lè ṣe láì jẹ́ wípé ó fi àyájọ́, ó fi ògèdè, ó fi ewé, ó fi ewé kun ló tó lè ṣeṣẹ́ ìyanu. Ní Áfíríkà tiyín àbí lọ́dọ̀ tiyín sà, àbí ibi tẹ́ rí mọ nìyẹn o. Ibi tẹ́ rí mọ nìyẹn sà. Ti Kristi Olúwa wa kò lo àyájọ́, kò lo ewé, òun ló dá ewé. Ó morúkọ tí ewé ń jẹ́ sà. Ọlọ́run ló dá egbò. Ó ní mo dá ewé àti egbò fún ìmúláradá yín. Ìmúláradá yín. Àwọn tí kìí ṣe Jésù tó ti rán wá sí Áfíríkà yìí, àìmọye iṣẹ́ ìyanu ní Áfíríkà tá a jọ wà yìí, lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tó ti ọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe. Àwọn tí ò mú kan mọ́kan, àwọn tí ò forí wọn fún Báálì. Àìmọye iṣẹ́ ìyanu. Ẹ gbọ́ orin kan ni, ó jẹ́ orúkọ Jésù jẹ́ jòògùn lọ. Àbẹ́ ẹ̀ mọ̀ ni. Ìgbà tí ẹ sọ wípé kò sí ẹni tó lè ṣiṣẹ́ ìyanu yàtọ̀ sí ògèdè, oúnjẹ kan máa fi oríṣiríṣi ọ̀rọ̀ àyájọ́ sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ látijọ́ tí wọ́n ti kó àwọn ọmọ síbẹ̀ yẹn, ibi tí wọ́n kó àwọn ọmọ yẹn sí. Bíi 3 weeks ago, mo díẹ̀ gbogbo àwọn aláwo àti àwọn tán ní ká padà wálé bí orú yín báyìí. Mo ní kí ló ṣẹlẹ̀? Àwọn àyájọ́, àgbéfò, àfẹ́ẹ̀rí tẹ́lẹ̀ ní ẹjọ́ ṣé kò rí ni? Ṣé inú fíìmù nìkan la kàn tí ń wò? Ṣé fíìmù tí wọ́n ṣe jáde ṣé irọ́ ni wọ́n pa ni? Kò mà sẹ́nì kankan. Ibẹ̀ ni mo tún rí ọba Olúwo lánàá náà
òun náà sọ̀rọ̀. ẹ jọ àwọn àyájọ́ àti àfẹ́rí tẹ́lẹ̀ ní kí ló ṣẹlẹ̀? Yorùbá èmi fúnra mi particularly ò mọ̀ pé àwọn ọmọ yẹn wọ́n lè di táìmù yín níbi tán wà yẹn lójú ẹ̀yin aláfẹ́ẹ̀rí nínú fíìmù Kọ́lé Oṣó. Ṣé ẹ̀rí tí Kọ́lé Oṣó produce jáde ni kákan pòórá níbì kan báyìí ká ṣe àwọn àdá ọwọ́ Kọ́lé Oṣó yẹn ṣé kò sẹ́ni tó lò láyé ni? Kò rí ìláyé yìí kẹkàn sá àwọn báńdíìtì lọ́wọ́ fáìn kẹ́dẹ̀ kó àwọn ọmọ yẹn. Ṣé àwọn aláyàjọ́ kò sí àfẹ́ẹ̀rí inú afẹ́fẹ́ téèyàn lè fi kó ọmọ? Ṣé bí ohun tí wọ́n produce jáde fún yín nìyẹn wípé agbára bẹ́ẹ̀ wà ń bí látijọ́ yẹn àwọn ọmọ yẹn wà ń bẹ́ẹ̀ kò sí ẹnìkan tó wá láfẹ́ẹ̀rí. Torí ohun tẹ́ ń sọ ń sìn kò síṣẹ́ ìyanu nínú ibi báyìí nínú Bíbélì. Ẹni Jésù gan kò àfẹ́rí àwọn àyájọ́ ló lò, agbára tó lò kò fi yẹn nìkankan. Kò sẹ́ni tó lè ṣiṣẹ́ ìyanu without àfẹ́rí. Ó yá ẹ̀yin tẹ́ ẹ gbà fẹ́rí dání, ẹ̀yin particularly kí ló dé tí ẹ lọ bá wa káwọn ọmọ yẹn àfẹ́rí ọwọ́ yín tó dá yín lójú yẹn? Kí ló dé tí àwọn ọmọ yẹn ṣì wà ń bẹ̀ yẹn? Ọwọ́ ta lẹ ti fẹ́ gbà sí àfẹ́rí? Mo béèrè, ṣé ọwọ́ ìjọba lẹ ti fẹ́ gbà fẹ́ẹ̀rí, lẹ ti fẹ́ gbàṣẹ? Ẹ jọ̀ọ́ mo fẹ́ lọ lo àfẹ́ẹ̀rí mi o láti fi ṣe rere. Ṣé wọ́n máa ń gbàṣẹ orú ẹ̀ ni? I don't understand. Ìgbà tí mo wo fídíò bọ̀bọ́ kan náà ó ní ṣe bí màmá yẹn àwọn kìrìsìtẹ́nì ló ń ké sí kí àwọn kìrìsìtẹ́nì rẹ̀ náà kó lọ máa gbà wọ́n, kò bá àwọn aláwo sọ̀rọ̀ lẹ́nu yín lórílẹ̀‐èdè ibi tájọ wà yìí tó jẹ́ pé gbogbo wa lẹ ní ká fi kìrìsìtẹ́nì sílẹ̀. ẹ mọ́ lọ ṣọ́ọ̀ṣì mọ́, ṣọ́ọ̀ṣì ò gbà yín, ẹ̀sìn àjòjì ni, Bíbélì ìwé ìtàn ni wọ́n mú wá ní ọ̀dọ̀ ti yín Ọ̀rúnmìlà, òun ni ká máa bọ̀, òun ni ká wá ṣe. Ẹ̀yin àkókò rèé tó yẹ kó ní kálukú bẹ̀rẹ̀ sí fi agbára hàn, àrágbára kankan. Àwọn ọmọ yẹn wà níbi tán wà, àfẹ́ẹ̀rí kankan ò gbé wọn. Ẹ̀yin bọ́ síta wípé Jésù Kristi àfẹ́ẹ̀rí ló fi ṣiṣẹ́. Good afternoon, my friend. Àfẹ́ẹ̀rí kẹ̀. Oh God. Ẹja gbọ́ síwájú ẹjọ́, ẹja gbọ́ ẹgbọ́ o. Nígbà tí Jésù jíǹde lórí igi àgbélébùú, ó ní ikú oró ìṣẹ́gun rẹ̀ dà, ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà. Ṣé Jésù tí wọn ò kàn mọ́gi lẹ sọ pé ó ẹni tí wọn kàn rárá lẹ sọ pé ó jí lọ́jọ́ kẹta? Ṣé gbọ́? Wọ́n kan Jésù, wọ́n fi ẹlòmíì rọ́pò ẹ̀. Ṣé gbọ́? Ó ní wọn kan Jésù mọ́gi, ó ní ṣe ni wọ́n fi ẹlòmíì rọ́pò Jésù. Bàbá ṣé ẹ wà ń bẹ̀ lọ́jọ́ yẹn? Ṣé wọ́n ti bí yín? Torí ohun tó bá sojú ènìyàn lèèyàn máa ń fi gbàǹkó sọ̀rọ̀. Ó sojú mi kòró, ẹ̀wọ̀n oṣù 6 ni o. Ó sojú ẹ̀ kòró. Are you there? Ṣé ẹ wà ń bẹ̀ ńgbà tí wọ́n mú Jésù sọ ti bí yín? Mo béèrè, báwo lẹ ṣe mọ̀ wípé wọn kan Jésù mọ́gi? Ẹni wọ́n kàn kan báyìí, ó ní wọ́n kàn kan báyìí, ó ní wọ́n kàn kan báyìí, ó ní ṣé méjì ni Jésù ni? Ẹ lóòsà báyìí ni wọ́n ṣe kan Jésù. Ọ̀tọ̀ lẹni tí wọ́n kàn báyìí, ọ̀tọ̀ lẹni tí wọ́n sọ orí ẹ̀ kodò, ọ̀tọ̀ lẹni tí wọ́n jù sínú omi gbígbóná. Àwọn tó ń tẹ̀lé Kristi òun ni wọ́n kàn yánmọ́yánmọ́ bẹ́ẹ̀ ṣe ń wo gbogbo ẹ̀yẹn torí ìtanú. Bọ̀ Kristi Olúwa wa báyìí náà ṣe kàn, báyìí ni wọ́n ṣe kàn. Dádì wọ́n kan Jésù Kristi mọ́gi sà, ó dẹ̀ jíǹde, ó kú, ó jíǹde. Ṣé rí ibi tí bàbá yẹn ń sọ ni pé ẹ rántí nínú Bíbélì wípé àwọn kan àwọn Júù àwọn enéne gbogbo wọn lọ ń bá àwọn ọmọ ẹ̀ pé kán jọ̀ọ́ kán wọ́n fẹ́ bribe àwọn ọmọ ẹ̀yìn wípé kán sọ fún wọn wípé àwọn Farisí ìgbà yẹn pé Jésù òkú kò jíǹde o, pé ẹlòmíì tí wọ́n ti wá gbé lọ ni. Ṣùgbọ́n kí ni o, rìkísí àti ìkọ̀kọ̀ wọn dasán, olùgbàlà jíǹde. Ó wà nínú orin àwa Séráfù. Hello sir, Jésù Kristi kú, wọ́n kàn mọ́gi, ó jíǹde kúrò lórí igi,
aláàánú yẹn gbé bàbá Kristi ó lọ tẹ ó dẹ̀ jíǹde o lọ́jọ́ kẹta ó dòrí òkè ọ̀run ó jòkó lọ́wọ́ tún bàbá Olódùmarè ibẹ̀ náà ti ń ṣèdájọ́ ayé òun òkú ṣe ti gbọ́ sà ṣe rí ẹjọ́ ṣe bí ayé àwọn ọmọ ẹ̀yìn Jésù náà kàn bẹ́ẹ̀ báyìí ni wọ́n ṣe kan Jésù Kristi sà báyìí náà ṣe kàn kì í ṣe báyìí ọ̀tọ̀ àwọn ọmọ ẹ̀yìn náà kàn bí eléyìí ẹ ṣe sà ẹjá túbọ̀ mí o ẹjá gbọ̀ mí o. wọ́n fẹ́ lomi ìrọ́pò ẹ̀ kí ní náà kàn síbẹ̀ ṣé Júdásì kọ́ náà pé ní onákàmọ́gí wọn kan Jésù a ní wọn kan Jésù ẹni tó bá jẹ́ Kìrìsìtẹ́nì kó mú jáde wá fún wa ibi tán ti kàn ṣé mo ti bẹ̀rẹ̀ kínní kan àwọn ṣé Kìrìsìtẹ́nì méjì ló wà ní àwọn kan kan Jésù báyìí àwọn kan kan Jésù báyìí èwo ni Jésù ẹgbẹ́ èjì náà ni Jésù méjì kì í ṣe méjèèjì ṣe rí bàbá tó fún bàbá tó jọ ń ṣe Jésù náà bẹ́ẹ̀ méjì náà kàn kan ṣoṣo ni wọ́n kan Jésù ẹ pè wọ́n jáde mo ti sọ tipẹ́tipẹ́ mo ní ká ẹ mú wọn wá èmi rèé o mo ń dá yín lò mo wà ń bí sà mo wà ń bí sà àjọ jòkó bá àjọjọ máa sọ bẹ́ẹ̀ ṣe gbé mo wíìtì láti mọ bàbá wọn á máa yìí bí mí èmi á máa bí wọn Odùnfà wà nínú Bíbélì mo lọ́dún mi ní pé bẹ̀ fún wọn Odùnfà wà nínú Bíbélì ẹ máa jẹ́ nǹkan tó máa ẹ jẹ́ ẹ máa Odùnfà wà nínú Bíbélì ẹ máa gbọ́ ó ní nǹkan tó ṣẹlẹ̀ nínú Bíbélì kan máa forúkọ bobẹ̀ láṣìírí mi ní tí ì sọ ibẹ̀ yẹn náà ti sọ pé ẹnìkan fẹ́ lọ sí ogun kan ogun tó fẹ́ lọ yìí àwa ní kó lọ bèrè á pé kí ni éfódù nínú Bíbélì ẹni káwọn Kìrìsìtẹ́nì wá túmọ̀ éfódù. Okay, praise the Lord, hallelujah. Bàbá dáadáa ẹ pẹ̀lẹ́ sà àdúrà yín ti gbà mo ti dá yín lóhùn wípé wọ́n kan Jésù mọ́gi àbí torí kò sojú yín kò sojú everybody àwọn tó sojú wọn Bíbélì tí wọ́n kọ lẹ̀ yìí Kùránì yín gan tẹ́ ẹ gbé dání tẹ́ ẹ ní Kùránì tó bá jẹ́ mùsùlùmí ni yín àwọn mùsùlùmí gan wọn lè sọ wípé wọn kan Jésù torí ohun tó wà nínú Kùránì ọwọ́ wọn gan ó sọ fún wọn wípé wọn kan Jésù kẹtùgbọ́ tuntun nínú àwọn Ọ̀rúnmìlà àwọn alábàáláyé yín yẹn gan wọ́n sọ nínú ìwé wọn wípé wọn kan Jésù Kristi mọ́gi èmi ò mọ ibi tẹ́yìn ti wá àwọn Ọlọ́runmìlà àwọn alábàáláyé wọn lè sọ wípé wọn kan Jésù mọ́gi torí nínú odù Ifá wọn nígbà tí wọ́n bá ń kì í wọ́n kì í débẹ̀ wípé wọ́n kan Jésù mọ́gi ọmọ Mèrí ń padà á bọ̀ láti wá ṣèdájọ́ ayé hello mùsùlùmí ò lè sọ wípé wọn kan Jésù aláwo ò lè sọ ibo lẹ bìlọ́ǹgì sí mo fẹ́ mọ̀ kí ni ẹ̀sìn tẹ́ ń ṣe ẹ̀sìn yín la máa fi mọ̀ orú ẹ̀sìn tẹ́ gbé dání ṣó ti yé àwọn kan wà aṣòdì sí Kristi àwọn kan wà bóyá aṣòdì sí Kristi ni ẹ bìlọ́ǹgì sí ẹ jẹ́ ká mọ̀ bí tẹ́ bìlọ́ǹgì sí ṣó ti yé ó wá sọ̀rọ̀ kan wípé Ifá wà nínú Bíbélì bẹ́ẹ̀ ni Ifá wà Jésù Kristi sọ fún àwọn ọmọ Ísírẹ́lì Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ilẹ̀ ibi tẹ́ ẹ̀ ń lọ yẹn o oògùn ni wọ́n ń ṣe ń bẹ̀ Ifá àwọn àyà oríṣiríṣi nǹkan òun ni wọ́n ń ṣe nílẹ̀ yẹn ẹ ò gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn ẹ ò gbọ́dọ̀ ṣe bí ìṣe wọn Ifá wà wọ́n kọ síbẹ̀ ni Ọlọ́run sọ̀rọ̀ débẹ̀ wípé gbogbo nǹkan tí wọ́n fi ń ṣe agbára nílùú ibi tẹ́ lọ gbà ẹ̀yin ò gbọ́dọ̀ lò ó ẹ̀yin ò gbọ́dọ̀ ṣe ẹ ò gbọ́dọ̀ lo oògùn wọn ẹ gbọ́dọ̀ mú agbára wọn Júfù Ifá ẹ ò gbọ́dọ̀ lò ó Ọlọ́run sọ bẹ́ẹ̀ ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì Ifá ń kọ síbẹ̀ ṣùgbọ́n ẹ wá ní Dáfídì nígbà tí Dáfídì ń lọ sójú ogun gbogbo wa ẹ ti mọ̀tọ̀ tí wọ́n sọ yẹn a wà nínú ìwé 1 Samuel 30 yẹn tí Dáfídì ń lọ tán kó ìyàwó Dáfídì lọ tó sunkún tó fi ní ẹ mú ẹ̀wù éfódù fún mi wá ẹ jẹ́ kí n sáré kà á ní ìṣẹ́jú kan náà ni o Dáfídì àti àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ sì gbé ohùn wọn sókè wọ́n sì sọkún títí agbára kò fi sí fún wọn mọ́ láti sọkún
a sì kó àwọn aya Dáfídì méjèèjì ní ìgbèkùn lọ, Ahinoamu ará Jesreeli àti Abigaili aya Nabali arákùnrin Karmeli. Dáfídì sì bànújẹ́ gidigidi nítorí àwọn ènìyàn náà sì sọ̀rọ̀ láti sọ ní òkúta, nítorí inú gbogbo àwọn ènìyàn náà sì bàjẹ́, olúkúlùkù ọkùnrin nítorí ọmọ rẹ̀ ọkùnrin àti nítorí ọmọ rẹ̀ obìnrin. Ṣùgbọ́n Dáfídì mú ara rẹ̀ ní ọkàn le nínú Olúwa Ọlọ́run rẹ̀. Dáfídì sì wí fún Abiatari ọmọ Ahimeleki pé, èmi bẹ̀ ọ́, mú éfódù fún mi wá níhìn-ín. Abiatari sì mú éfódù náà wá fún Dáfídì. Dáfídì sì béèrè lọ́dọ̀ Olúwa wípé, kí èmi lépa ogun yìí bí? Èmi lè bá wọn. Praise the Lord. Kí ni wọ́n ń pè ní éfódù? Aṣọ manisa aṣọ àwọn ọba, aṣọ àwọn àlùfáà, aṣọ ni kì í ṣe fá. Dádì kì í ṣe fá kì í ṣadífá. Dáfídì ò ṣadífálà, kì í ṣadífálà, kì í ṣe ilé Ifá ni wọ́n ti bí Dáfídì sà, kì í ṣe ilé Ifá ni wọ́n ti bí Dáfídì. Aṣọ ni sà, aṣọ ni éfódù tán sọ yẹn, aṣọ tí wọ́n máa ń rán fún àwọn ọba, àwọn bíṣọ̀bù, àwọn aṣọ ńlá aṣọ tí ènìyàn fi ń sìn níwájú Ọlọ́run ni aṣọ ni. Ó wọ aṣọ yẹn, ó wọ aṣọ rẹ̀ gẹ́gẹ́ bí ọba, ó lọ síwájú bàbá rẹ̀. Olúwa, ṣé kí èmi lé ogun yìí bí? Àbí kí lolúwa sọ fún? Dáfídì sì béèrè lọ́dọ̀ Olúwa wípé, kí èmi lépa ogun yìí bí? Èmi lè bá. Ó sì dá lóhùn wípé, lépa, nítorí bíbá ìwọ ò bá wọn, ní gbígbà ìwọ ò sì rí wọn gbà. Kì í ṣe Ifá o, kì í ṣe Ifá ni wọ́n ń pè ní éfódù sà, kì í ṣe Ifá ni wọ́n ń pè ní éfódù. Aṣọ ni sà, aṣọ ni éfódù, kì í ṣe Ifá. Ifá, wọ́n kọ Ifá gédégbé, ó wà nínú Bíbélì. Àwọn kan onífá, àwọn kan oníjúfù, wọ́n lo èdè míì fún Ifá ṣíṣe nínú Bíbélì ju Ifá tí wọ́n kọ síbẹ̀ lọ. Ifá wọ́n kọ gédégbé sínú Bíbélì ni, kò sí wípé wọ́n fi èdè míì pé Ifá ni Ifá ń jẹ́, ó wà níbẹ̀. Bí Yorùbá àwọn bàbá Àjàyí Clara bó ṣe bá wa tu, Ifá ni ó lò, Ifá yẹn náà lò. Éfódù aṣọ ni sà, aṣọ ni, aṣọ agbádá, aṣọ ńlá tí ènìyàn lè fi pàdé Ọlọ́run náà ń pè ní éfódù. Kò ṣe Fá, kì í ṣe adífálà. Ẹ ti gbọ́ sà, Dáfídì kì í ṣe adífálà. Ẹ já gbọ́, wọ́n ní Fá ni. Wọ́n tún sọ̀rọ̀ nípa Jónà náà o, bàdá Jónà nígbà tí wọ́n lọ sí Nínéfè. Ẹ já gbọ́. Kí náà pè ní éfódù nínú Bíbélì? Aṣọ ni sà. Nígbà tí Olódùmarè ná Jónà pé kó lọ wàásù ìhìnrere ní Nínéfè, Jónà ò fẹ́ lọ, ó wọnú ọkọ̀, Jónà sápamọ́. Bí Jónà ṣe sápamọ́, ìjì bẹ̀rẹ̀ sí ní ja ọkọ̀. Ìjì ja ọkọ̀ yẹn títí tí gbogbo àwọn tó wà nínú ẹ sọ pé ìjì ti lágbára ju, wọ́n ní ká lọ ṣẹ́ gègé, wọ́n sì ṣẹ́ gègé, wọ́n sì mọ̀ pé Jónà ní ẹsíbìtì tó wà nínú ọkọ̀ wọn tó fẹ́ kó sọ̀rọ̀ bá wọn. Kí náà pè ní gègé? Ẹ dúró sà, ẹ̀yin ọmọ ìjọ, ẹ jọ̀ọ́, kí ni wọ́n pè ní gègé? Dádì wa yìí mà sọ wípé Ifá ni gègé náà. Hello sà, dádì, gègé yẹn òun la máa ń pè ní tokíní tokéjì dàgbàrígbà ẹ̀bà láàjì yánlá alámìlòlò ẹ̀bà ìwọ ló mú. Tokíní tokéjì gègé ni wípé wọ́n dìbò, ìbò ni sà, kì í ṣe fásà. Ẹ jẹ́ ká ṣe gègé, ìbò ni ohun tó fi máa ń mú ìbò lọ, ní ohun tó fi ń dìbò ń bí, tá a máa dìbò báyìí ó yá ọ̀dọ̀ ẹni tó bá ti fọ́ sí, kì í ṣe Ifá. Ṣé oríṣiríṣi wọ́n dáfá nínú ọkọ̀ ojú omi, àbí wọ́n ṣe gègé? Ẹ̀rí báwọn onífá ṣe máa ń dáfá wọn ni, àbí ẹ̀rí pé wọ́n jókòó ni? Ṣé nínú ìjì, níbi tí omi ti dé, níbi tí ẹ̀kún omi ti ń rù wọ́n lọ, tí gbogbo nǹkan wọn ti ń ṣòfò, ṣé òun ni wọ́n rójú ráyè kan máa dáfá? Ẹ lóòsà, gègé tí wọ́n ṣẹ̀yẹn ìbò ni o, wọ́n dìbò láàrin ara wọn. Ẹni tí ìbò bá mú, ìwọ òun ni tokíní tokéjì náà ń pè bẹ́ẹ̀. Tokíní tokéjì tá a máa ń ṣe ń sìn
òun ni tokíní tokéjì gba ìwọ ẹni tó yọ wá lẹ́nu rèé ẹ̀ ń tán pè bẹ́ẹ̀ nìyẹn kò ó ṣe fá ifá ìsì ifá ò lórúkọ méjì nínú bíbélì ifá ni mo ti ka bíbélì ibẹ̀ fún yín àti kọjá ẹ̀ sẹ́yìn ifá ni wọ́n pè kò sí describe kankan ju fá lọ wọ́n lórúkọ míì yàtọ̀ sí ifá ni fá ń jẹ́ nínú bíbélì júfù ni júfù ń jẹ́ oògùn lògùn ń jẹ́ wọ́n lórúkọ míì fún gbogbo ń tẹ́ ń sọ yẹn ẹ̀ lóòsà kò ṣe bẹ́ẹ̀ ifá kò ṣe kèké kò ṣe òun náà pè ní kèké tán bá tu bẹ́ẹ̀ ni kì í ṣe kèké sà kèké ni wípé tokíní tokéjì dàgbàrí bẹ́ẹ̀ bàlájì yán là álámúlòlò ẹ̀bà ìwọ ó mú ta ni nínú yín ta ló wò mí nínú yín ó mú ẹnìkan nínú ẹ̀yin tẹ́ ń wò mí ìwọ ló mú ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn wọ́n dìbò láàrin ara wọn yorùbá ṣẹ́rí translation ń gbà míì ohun tó yọ bàbá yìí lẹ́nu èdè ìlú bàbá Àjàyí Crowther ibi tí bàbá Àjàyí Crowther belong sí èdè yẹn òun ni wọ́n fi tú bíbélì tó bá jẹ́ wípé orú yorùbá típíkà bóyá orú ìjẹ̀ṣà yìí náà ni bàbá Àjàyí sìn ẹ rí wípé ùjẹ ò ní tán nínú bíbélì torí bó bá ṣe máa fẹ́ pe pronunciation yẹn ilésà bó bá fẹ́ pe àwọn ọ̀rọ̀ míì èdè ìjẹ̀ṣà ló fi máa translate ẹ̀ n tí òye yín nìyẹn translation lẹ́sọ di bàbàrà báyìí wọ́n ṣẹ́ kèké wọ́n dìbò láàrin ara wọn ìlú míì á ní wọ́n dìbò ìlú míì á ní wọ́n ṣẹ́ kèké ìlú míì á ní wọ́n ṣe tokíní tokéjì a fẹ́ mú ẹni tí nǹkan ṣe ẹ̀ lóòsà kò ṣe fá náà ń pè ní kèké kò dẹ̀ ṣe fá ni wọ́n ń pè ní ẹfọ́dù sà aṣọ òun ni ẹfọ́dù aṣọ búlù gan tún ni aṣọ búlù aṣọ búlù ni òun náà máa ń pè bẹ́ẹ̀ aṣọ olóyè aṣọ tí wọ́n rán fún wọn bí aṣọ bishop gẹ̀ẹ́yẹ̀ tí o fẹ́ fi lọ pàdé olúwa tí Dáfídì máa ń wọ̀ tó bá fẹ́ lọ iwájú olúwa òun ni kò ṣe ifá. God bless you sir ẹja gbọ́ mi. ṣé àmọ̀ pé tí ọ̀pọ̀lọpọ̀ bá ń gbọ́ yín wọ́n máa pè yín ní dímọ̀ ṣe tán bá ń sọ yẹn kò dàbí pé kán sọ pé aláwo dé bá wa gbé babaláwo yìí wá mo fẹ́ rí wọn ní wọn jáde látọjọ́ yìí ká kọ́kọ́ túmọ̀ éfódù fún mi ká túmọ̀ pọ́n ségègé éfódù ọ̀pẹ̀lẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀pẹ̀lẹ̀ kọ́ gègé ọ̀pẹ̀lẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ irọ́ ni ọ̀pẹ̀lẹ̀ kọ́ kò sí wòlíì kan tó sọ pé òun ríran wọ́n sọ pé Ọlọ́run fi ìran sóhun lójú irọ́ mà ni. Hello sir praise the Lord o mo ti tú wọ́n ní ọ̀pẹ̀lẹ̀ ló ń jẹ́ fódù ọ̀pẹ̀lẹ̀ ló ń jẹ́ kèké mo ti tú bẹ̀yẹn fún yín o bí ẹ̀ mọ orúkọ mi ṣá orúkọ mi ni prophetess Àìná Esther Olúwakẹ́mi convener ilé Mósè Orímọládé sí Anes International Ministry Worldwide tí gbogbo ayé mọ̀ sí èso ẹ̀mí olórin tún ni mí kẹbàá mọ orúkọ mi mo kàn ní ìsorúkọ mi fún yín sà ẹni kò sí ẹni tí ó lè ríran àbí ẹni irọ́ ni bóyá kí n yọ gíláàsì kẹbàá rójú mi ojú mi rè èmi a máa ríran sà bẹ́ẹ̀ sà èmi Àìná láìsí nínú awo láìsẹgbẹ́ láì játare láì mọmire láì àgbọ́ àti ẹ̀játare gan sátare wá jẹ́ n tó fi ríran ni láì síjú jẹ́ kí n sọ bẹ́ẹ̀ láì sí ojú láì sí nǹkan kan èmi ilé mi free fún anybody if you want to come and see me come mo allow ẹ láì sí kankan èmi Àìná ìyálé Mósè èso ẹ̀mí èmi a máa ríran èmi a máa gbóhùn èmi ò mọ tẹ́nibọ́dì jẹ́ kí èmi sọ tèmi báyìí Pétérù ní wúrà àti fàdákà èmi kò ní ṣùgbọ́n èyí tèmi ní
ohun tó ní ó sọ fún arọ yẹn dìde gbé àkéte. Ohun tí èmi ní ni mo sọ fún yín yẹn. Èmi ìyálé Mósè, èmi a máa ríran sà, èmi a máa láàlá, èmi a máa gbóhùn. Bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe rí kọ̀ǹfàmù ni tí àwọn ènìyàn lè ṣe kí ni tí wọ́n lè testify sà. Ẹ má tiẹ̀ tí lọ sí ọ̀dọ̀ Jésù Kristi ẹgẹ́ mi èmi dá yín lóhùn. Kò sí ẹni tó lè ríran, kò sí ẹni tó lè rí nǹkan kan, irọ́ ni. Ẹ má jẹ́ agbọ́rú ẹ̀ sà. Àwa máa ń ríran nù kérúbù àti séráfù o. Bá mi bàbá Mósè Orímọládé òun ló dálúwà. Jésù Kristi tiwa òun ló dálúwà. Àwa máa ríran. Wọn bí ìyá yàn. Ẹ̀yin ọmọ séráfù yìí dáa. Oh God, ẹ bọ́ta. Wọ́n bá yín wí bí wọ́n ní òsíran. Uba monkey ṣẹ̀rọ bọ́dọ̀ yín nìkan ni wọ́n ti ríran ni. Ìran táwa bá rí ní séráfù tán bá dọ́dọ̀ yín tó bá jẹ́ kọ̀ǹfàmù ìran tó bá jẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Tẹ́ ẹ bá gbé ọ̀pẹ̀lẹ̀ yín sílẹ̀, tẹ́ ẹ bá jàn mọ́lẹ̀ ohun tí àwa wòlíì sọ lẹ máa bá lẹ́nu wọn tó bá jẹ́ ọ̀kan tó bá jẹ́ ìran láti ọ̀dọ̀ Ọlọ́run. Ṣe rí ọ̀pẹ̀lẹ̀ tẹ́yìn sọ lọ́dọ̀ yín yẹn, ọ̀pẹ̀lẹ̀ kì í ṣe Ọlọ́run, ọ̀pẹ̀lẹ̀ kì í ṣe nǹkan kan. Òun ni láyé àkọ́kọ́ tí wọ́n máa ń lò láti ìtọ́ni. Òun là ń pè ní ẹ̀mí mímọ́ àkọ́kọ́ gan. Ìríran àkọ́kọ́ òun lọ̀pẹ̀lẹ̀ yín yẹn. Tẹ́yìn rò bí kàkàràkàkàkà ni, kò sí kàkàràkàkà kan ń bẹ̀. Ìríran ti yín nìyẹn pé tọ́rọ̀ bá rújú ẹjẹ́ gbọ́pẹ̀lẹ̀ sanlẹ̀ ìwọ̀n òun lẹ fi ṣe atọ́nà lọ́dọ̀ tí àwa nígbà tí Kristi baba ńlá wa tí Ọlọ́run wá fẹ́ ṣàánú wa pé kò dìgbà tí èèyàn bá gbé nǹkan lẹ̀ gangan. Ó ní èmi ò tú ẹ̀mí mi. Ọlọ́run ló sọ bí ó wà nínú ìwé Jóẹ́lì orí kejì 28. Go there. Tẹ́ ẹ bá nígbàgbọ́ nínú Bíbélì ni o. Ẹ ti láláwo ni yín, mo ti mọ bí sẹ́ belong sí. Ṣùgbọ́n àwọn aláwo yín tó kù gan wọ́n sọ bẹ́ẹ̀ o, wọ́n jẹ́ sọ bẹ́ẹ̀ o. Ẹ̀yin èmi ò mọ ariwo ti yín o. Ṣẹ̀rẹ́ mi bí ẹ ṣe ń wò mí. Tí bàbá mi bá gbé fìsàn yín wá, no doubt níta, láì jẹ́ nǹkan kan, láì wo nǹkan kan. Bí wọ́n bá ṣí mi ní ojú yín, ẹ̀yin sà, màá sọ ohun tó ṣẹlẹ̀ fún yín. Ó di dandan. Ẹ máa wo báwo lẹ ṣe mọ̀ mí. Bá mi ni ẹ̀mí Ọlọ́run ni. Ohun tẹ́ yìí rò pé yìí ń lò lọ́dọ̀ yín yẹn ó fún àwa lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ làwa ni. Ṣó ti yé yín? Ọ̀fẹ́ làwa gbà lọ́dọ̀ Kristi baba ńlá wa látọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run sọ nínú ìwé Jóẹ́lì orí kejì, ó ní èmi ò tú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo. Àwọn ọmọ yín ọkùnrin yóò mi ìṣàfẹ́ sọ lórí kó mọ̀ bá ní kò kabẹ̀ fún wa. Let's go there. Ẹjọ́ ẹ sí ìwé Jóẹ́lì ẹ̀ ní dààmú. Ìwé Jóẹ́lì o. Tọ́mi wá tó wà lé ìṣá. Ẹ mọ̀ nǹkan o. Bọ̀dá òun lélẹ́yìí o. Yóò sì ṣe ní ìkẹyìn. Èmi ò tú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo, àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọ tẹ́lẹ̀. Dádì, ṣé ẹ ti gbọ́? Ọlọ́run ló ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn sà. Àwọn ọmọ yín obìnrin á máa sọ tẹ́lẹ̀. Àsọtẹ́lẹ̀ sẹ́yìn ti ní náà, ẹ̀yin náà ti ní nígbà yẹn. Àwọn bàbá yẹn àwọn náà máa ń sọ tẹ́lẹ̀ nígbà yẹn. Ọlọ́run tún ṣèlérí ẹ̀ náà fáwa náà pé a máa sọ tẹ́lẹ̀. Àwọn ọmọbìnrin á máa sọ àsọtẹ́lẹ̀. Báyìí l'Olúwa wí, confirmation bẹ́ẹ̀ ló wí nìyẹn. Gbọ́ o, àwọn arúgbó yín yóò máa láàlàá. Sárúgbó nìkan ló tiẹ̀ wá lálàá ń sìn. Everybody là ń lọ sójú dírímù, gbogbo wa là ń lálà. Àwọn ọ̀dọ́mọkùnrin yóò máa ríran. Ṣé ẹ ti gbọ́ sà? Àwọn ọkùnrin ìran, ṣé ọkùnrin nìkan ló tiẹ̀ ríran nísìn? Wọ́n tú sí àárín gbogbo wa. Èmi I know ìyálé Mósè mò ń rí fó ìran ni wọ́n ń pè sà. Bẹ́ẹ̀ ni
láì ṣe wípé ó jọ bí ó dàbí bàbá tó rán èmi níṣẹ́ ìran ló gbé mi débi tí mo jókòó sí. Ìran àti ìgbóhùn àti àlá mi òun ni mo fi débi tí mo dé yìí. Confirmation dẹ̀ ni. Wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́ lọ́run alààyè ṣé ẹ ti gbọ́ ṣé bẹ́ẹ̀ ń kà á mọ̀ ríran àti pẹ̀lú sí ara àwọn ọmọ ọ̀dọ̀ ọkùnrin àti sí ara ọmọ ọ̀dọ̀ obìnrin ni èmi ò tú ẹ̀mí mi jáde ní ọjọ́ wọn ni èmi ò fi iṣẹ́ ìyanu wọn ní ọ̀run àti ní ayé ẹ̀jẹ̀ àti iná àti àwọn èéfín a ó sọ ọ̀run gbọ́ ẹ mọ̀jà lọ bẹ́ẹ̀ ṣó ti yé yín ó ní màá tú ẹ̀mí mi jáde ọkùnrin obìnrin ọ̀dọ́ àti àwọn ọmọ ọ̀dọ̀ gan ẹ wá gbọ́ kì í ṣe ojúlówó ọmọ gan ló tún máa ní tán o ẹ má rò bí ọmọ ọkọ nìkan àwọn ọmọ tó jí ọmọ ọ̀dọ̀ àwọn wo ni wọ́n ń pè lọ́mọ ọ̀dọ̀ àwọn tó ń bá wa ṣiṣẹ́ tó jẹ́ agbani àwọn tá a máa ń pè ní láyé ìgbà ní ẹrú o wọ́n tún máa lórí ọ̀fẹ́ ń bẹ àwọn ọmọ ọ̀dọ̀ tẹ́ ẹ gbà sílé màá tú ẹ̀mí mi jáde fún wọn òun lẹ́yìn náà mọ̀ jogún sáà òun ni wọ́n ń pè ní kí náà pè lọ́dọ̀ sí Ifá àbí ṣe bí olùtọ́nà yín ní Ifá ẹni ẹgbẹ́ fáwa ẹgbọ́ pẹ̀lẹ́ wa sọ́pẹ̀lẹ́ ní fa sọ́pẹ̀lẹ́ ní ta ló kílẹ̀ ń dín ẹ mà ṣàánú mo mọ̀ wá ń bí o bọ̀dá ọ̀pẹ̀lẹ̀ àti fa praise the Lord òun lẹ́yìn fi ríran ṣe rí àwa láìsí ojú ó fún wa ṣe bẹ́ẹ̀ ti gbọ́ màá tú ẹ̀mí yẹn Ọlọ́run wá tú kò nídìí pa àtúgbé fálẹ̀ mọ́ àwọn ò nídìí ká ṣẹ̀ṣẹ̀ lọ́mọ ẹ mọ́wọ́ rẹ wá ká máa tẹ yanrìn ẹ̀yin kan ti wà láyé ìgbà yẹn yanrìn lẹ́yìn máa ń tẹ̀ ẹ̀yin a máa tẹ yanrìn lẹ tó lè mọ̀nà àwa ò nídìí yanrìn mi ò nídìí yanrìn èmi ò nídìí ẹgbọ́pẹ̀lẹ̀ wá tó bá dójú ẹ̀ tí mo bá wà nínú ẹ̀mí tí ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ sí mi lára tí ọwọ́ Ọlọ́run bà lé mi wàá gbọ́ fò ìran ni wọ́n ń pè tí mo bá ní báyìí lolúwa bẹ́ẹ̀ ló dẹ̀ wí kò ṣe ti gbéraga o ẹ̀yin lẹ fẹ́ ká wá máa sọ̀rọ̀ bíi kì í ṣe ti gbéraga ṣe rí nínú Séráfù títóbi ni Ọlọ́run Mósè Orímọládé ọmọ tí ọlá ṣe ọba tí ń jẹ́ ajagun káàdì báwo ni gbogbo àwọn ìlérí tí Ọlọ́run ṣe ń ṣe fẹ́ ṣẹ òun la ṣe rán Saint Moses Orímọládé wá sí Áfíríkà láti jẹ́ kí gbogbo ìlérí ọ̀rọ̀ tí ó sọ sínú Bíbélì yìí kó ṣẹ sí wa lára òun ni bàá mi ṣe wá ó béèrè ẹ̀mí yẹn fún wa ó kàn dálù wá nígbà mọ̀ ẹ̀rí wípé ẹ̀mí ò jọ àwọn ẹ̀bùn ẹ̀mí yẹn kò jọ àwọn ọmọ Séráfù lójú tí wọ́n bá fa tiẹ̀ lọ báyìí ẹlòmíì á tún gbé tiẹ̀ lọ báyìí tí wọ́n bá tún padà sísàlẹ̀ ẹlòmíì á tún fà á sókè torí àwa rógún jẹ àwa lọmọ Orímọládé o àwa lọmọ Orímọládé àwa lọmọ Orímọládé o àwa lọmọ Orímọládé wo iṣẹ́ ìránṣẹ́ wa kò gbọ́dọ̀ bàjẹ́ o àwa ọmọ Orímọládé àwa rógún jẹ ogún rere ẹ̀bùn tòótọ́ òun ni bá mi sọ̀kalẹ̀ sí wa lára ó béèrè ẹ̀bùn yẹn ẹ̀bùn ìgbàanì tí àwọn kan ti lò káwa Áfíríkà kó tó kàn wá mí àwọn kan ti ríran ń bọ́lẹ̀ fi bọ̀dá Jeremáyà àbọ̀dá Ìsíkẹ́ Àìsáyà sí àwọn kan ríran àwọn wòlíì ìgbàanì ń bọ́lẹ̀ kó wọn sí kó kàn tó tẹ́ kà wá mí kàwé Àìsáyà nígbà tí Olúwa sọ fún Àìsáyà lọ sọ fún Àìsáyà wípé ó máa kú kó palẹ̀ ilé ẹ̀ mọ́ ká débẹ̀ ṣé kìí ṣe ràn kìí ṣe gbóhùn mọ bọ̀dá Ìsíkẹ́ ni nígbà tí èmi a máa ta bọ̀dá Ìsíkẹ́ pa á ti kà tán náà gbọ́ gbogbo ìgbà tí mò ń ka Bíbélì bí ẹ̀mí Ọlọ́run ṣe lo bọ̀dá Ìsíkẹ́ ẹ̀mí tó ṣẹ̀ṣẹ̀ fún àwa lórí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ làwa rí gbà ní Áfíríkà àwọn ọmọ Séráfù ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe àwọn ọmọ Séráfù nìkan gbogbo ènìyàn lọ́lọ́run sọ pé òun máa tù sí lára wo onígunukó ọ̀nì Ṣàngó ọ̀nì onífá ọ̀nì mùsùlùmí ọ̀nì aláwo yín ọ̀nì orúkọ tí gbogbo yín pè ló yàtọ̀
àwọn kan ègún náà máa ń gbé wá ní ègúngùn wọn, ẹ̀mí ló bàlẹ́ àwa kì í ṣègùn, ẹ̀mí mímọ́ ni. Èmi ò tú lára ẹ̀mí mi, bí ẹ̀mí yẹn bá dé òun ni àwọn yín mo lọ òkun lọ́jọ́ kan, òun ni mo ṣe mọ̀ wípé ẹ̀mí wà lára ẹ̀yin àwọn ọlọ́sùn náà. Ọlọ́sùn yẹn ó déwájú mi, ó ní àǹtí, ó wá sọ ìran fún mi, bó ṣe sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí. Mo wá bú sẹ́rí pé ṣé pé ẹ̀mí wà lára àwọn eléyìí náà. Ní ẹ̀yìn ìgbà tí yẹn ṣe tán ló tún yíra padà gbẹ̀, ló tún wọṣọ Séráfù. Mo ní kí ló ṣẹlẹ̀, lẹ́ni tó gbé ẹbọ Ọ̀ṣun sómi sìn, wọ́n ní bó ṣe ń ṣe nìyẹn, tó bá yá di awọṣọ Séráfù tó bá wá dọlọ́sùn kò mélé tó fẹ́ ṣe. Praise the Lord. Bí ẹ̀yin ṣe ń lo tiyín lọ́tọ̀, ọ̀tọ̀ náà fáwọn àbí, ṣùgbọ́n ẹ̀mí kan náà ni, ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálùkù fi operate ìran. Ẹ̀yin gbé fáyín janlẹ̀, ẹ máa béèrè lọ́wọ́ Ọ̀fà àtọ̀rúnmìlà, ta lẹ ń bá sọ̀rọ̀, ta lẹ fẹ́ bá sọ̀rọ̀, ṣe bọ́lọ́run lẹ fẹ́ communicate àbí? Ọ̀nà tí ẹ̀yin ń gbà láti bọ́lọ́run sọ̀rọ̀ a fẹ́ gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run Oòduà Olódùmarè, àbí ẹ̀yin mọ Ọlọ́run sí Olódùmarè. Bàbá mi sọ bẹ́ẹ̀, ó ní mo fi ara mi hàn fún àwọn kan ní Olódùmarè, mo fi ara mi hàn fún àwọn kan ní Jehovah, mo fi ara mi hàn fún àwọn kan ní Olúwa, èmi náà ni. Ó tún ní mo fi ara mi hàn fún àwọn kan Jésù Kristi lórúkọ mi, kí gbogbo eékún kó máa wólẹ̀. Ó ní mo fi ara mi hàn fún àwọn kan, èmi ni tí ń jẹ́ èmi ni, ẹnìkan ṣoṣo náà ni o. Òun náà tún ní ẹ̀mí mímọ́. Oh my God, pàtẹ́wọ́ fún Ọlọ́run dáadáa, ọmọ Ọlọ́run pàtẹ́wọ́ fún bàbá dáadáa. Òun náà ni òun ló pínra rẹ̀. Ṣé orí ọ̀nà tó bá gbà yọ sí ẹ̀yin, ọ̀nà tẹ́yìn gbà tẹ́ fi ríran yẹn, àwa náà máa ríran bí o, láì síjú. Sẹ́yìn síjú ni, ókè, torí ifá tẹ mọ́ gbé janlẹ̀ lẹ́ṣẹ̀ rò bí gbogbo wa máa gbé fá janlẹ̀. Rárá sà, rárá, àwọn ò nídìí ká gbé fá ká jẹ mọ́lẹ̀. Bàá mi ti ń gbénú wa, ó ti tú ẹ̀mí yẹn jáde sí wa, àwa la rógún ẹ̀jẹ̀, especially èmi rógún jẹ, ọmọ ológun lèmi, mo rógún gbàlà jẹ. Hello sà, èmi a máa ríran, ìsìsíjú, èmi a máa gbóhùn. Èmi jẹ́ kí n sọ kankan fún yín, nígbà tí mo wà ní Ìbàdàn, nígbà tí wọ́n ti sọ fún mi wípé iṣẹ́ Olúwa fẹ́ bẹ̀rẹ̀, iṣẹ́ Olúwa tí bàbá mi ti ń kọ sí mi, àwọn wòlíì náà ti ń jíṣẹ́ fún mi, oníkálùkù, mo ní rárá, èmi ò tí ì ṣetán o, èmi ò ṣetán. Mo lọ orí òkè wa ló wá sọ pé ìyé èso ẹ̀mí, àfàìmọ̀ kẹ́ má fi gbèsè gbaṣẹ́ ìránṣẹ́. Mo lé mi, Ọlọ́run ní jẹ́ kémi fi gbèsè gbaṣẹ́ ìránṣẹ́. Ó dá, ó lámì. Kí ni mo dé gbági fún? Gbági lèmi ti ń ta ṣú àbáàgì, iṣu, oníṣẹ́ 5 mẹ́jọ múrí kan làwà, gbogbo iṣẹ́ là ń ṣe pọ̀. Mo bá dé gbági o, iṣu nìyá mi ń tà. Ìjẹ́ kí ni mo dé gbági fún? Ni ọmọ tá a máa ń bára pólíbàgì ló bá jí, àṣọ ti jí owó mi nínú ọ̀pọ̀, ó ti jí owó mi. Èmi ò mọ̀, fóònù méjì tí ṣe mọ̀ pé fóònù ni mo máa ń tà tẹ́lẹ̀ kí n tó doníṣu ọ̀sán gangan. Nígbà tí iṣẹ́ ìránṣẹ́ yẹn ti ń bọ̀, iṣẹ́ fóònù ti ń di òkúta. Ṣé rí ibi tí fóònù ti dòkúta mọ́yàn lórí rí? Fóònù ni mò ń tà ní Ìwòrò Odò. Fóònù ò tà mọ́ lọ́wọ́ mi nígbà tí bàbá mi fẹ́ lò mí báyìí, tí iṣẹ́ yẹn fẹ́ wá di iṣẹ́ gangan. Fóònù di òkúta, kò sẹ́ni tó bẹ̀ mí ra fóònù mọ́. Ọ̀tá mi wá ń jẹ gbèsè. Kí n tó ta torí mi tán, fóònù á ti fọ́ níkẹjà, fóònù á ti fọ́ mọ́ ẹgbà ìgbósùn mi. Mo dá ókè, ó dàbí pé a kò gba fóònù àta fóònù mọ́. Kí la tún ṣe? Bóyá ojú dẹ̀ ń tì mí, ṣé màá wá máa taṣu èmi iṣu ní gbági? Mo kó tìjú kó ìyá mi, ó yá, mo dé gbági, màá tún wá sẹ́kọ̀ọ́, mo wá ń kó ẹṣú àbáàgì, màá tún to gbogbo ẹ̀ jẹ́gẹ́jẹ́gẹ́ àti iṣu. Ṣe rọ́jọ́ yìí bọ́mọ yìí ṣe mú owó mi nìyẹn. Fóònù méjì tí mo lò jẹ́ kí ọ̀pọ̀ mi wúwo, èmi rò bí owó ló wà nínú ẹ̀. Ọmọ yẹn kó 22,700 ló wà nínú ọ̀pọ̀ mi. Bàbá Àmì, àwọn tó wà ní gbági, ní Ìgbági market ni o lè lọ ní Ìgbági market lọ bèrè pé òun bèrè Ìyá Ìjẹ̀ṣà.
gbogbo tí mò ń sọ yìí ẹlẹ́rìí tèmi ò tí ì sí lọ́rùn o, ayé yìí ló wà. Tó bá dé Gbági béèrè wípé ẹjọ́ ọmọ ìyá Ìjẹ̀ṣà tó jẹ́ wòlíì yẹn kí ló ṣẹlẹ̀ sí wọn níbí nígbà kan, wọ́n máa sọ fún yín. èyí ṣe ọ̀rọ̀ tèmi ò sí mọ̀jà gbọ́bẹ̀. Àwọn ẹ̀gbọ́n mi wà lórí afẹ́fẹ́, gbogbo wọn wà níbi tó máa rí, tó máa testify. Ọmọ mi wà láyé, gbogbo wọn wà láyé. Ìyá mi ò tí kú o, ẹlẹ́rìí mi ò tí kú. Hello, ṣe rí àmì tó bá mi rajà, àmì ní kọ́sítọ́mà mi. Ìjẹ́ o mo gbé ṣu lọ dí ọkọ̀ kí n fún bàbá yẹn ní chẹ́ńjì, lówó ní kí n máa mú ṣé ẹ rántí wípé ẹ̀mí Ọlọ́run ti sọ̀rọ̀ fẹ́mi lórí òkè pé àfàìmọ̀ kẹ́ ẹ má fi gbèsè gbaṣẹ́ ìránṣẹ́ tẹ́ ẹ kọ̀. ṣé rí mo fò sókè báyìí ni mo bá pariwo ó ti yá, ọ̀nà orí òkè yá o, wọ́n ti gbówó lọ o. Mo bá di wèrè láàrin Gbági, kọ́lọ̀ mọ́jà ya wèrè. Bàbá mi bá ń lọ pé báwo lẹ ṣe ṣe, báwo lẹ. Ọmọ mi Faith yẹn ó sì wà ní ọmọ kékeré bíi 2 years. Àṣẹ ọmọ mi yẹn ó rí ọmọ yìí tó mú owó mi, kò dẹ̀ sọ̀rọ̀, bọ̀ ọmọ kékeré ni. Ọjọ́ yìí ni mo kọ́kọ́ máa gbóhùn ní ayé mi. Ọjọ́ yẹn ni mo máa gbóhùn látijọ́ tí wọ́n ti bí mi sáyé. Ọjọ́ yẹn ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbóhùn. Sorry, tọ̀mí wá, kí ló ń ṣẹlẹ̀ gan-an? Ọjọ́ yẹn ni mo kọ́kọ́ máa gbóhùn láyé mi. Ṣẹ́rí, bí mo ṣe ń di kinní tí mò ń lọ lórí ibi ni mò ń sunkún, àwọn èèyàn ń mú mi, báwo lẹ ṣe ṣe? Wọ́n kàn ẹ wò, ó dàbí ìgbà tí ìpẹ́, bí ẹ mọ kí ìpẹ́ ṣí létí ènìyàn, wọ́n kàn ṣí ìpẹ́ yẹn ni, bí ìgbà tó ṣí báyìí péré. Ó kàn sọ pé ọmọ tó bá ra pólíbáàgì ló mú, ọmọ tó bá ra pólíbáàgì ló mú. Wọ́n kàn dípa pìm, wọ́n pé mo bá ṣe báyìí. Ìyá mi wá ní kí ló ṣẹlẹ̀? Ìyá mi pariwo ẹjọ́ ẹ bá mú o, ṣé kìí ṣe pé àbẹ́ ń rò bí bóyá nǹkan kan ti. Mo ní ẹ dúró kò sí nǹkan kan. Mo ní mo gbóhùn wípé ọmọ tí mo bá ra pólíbáàgì ló mú. Ìyá mi ní ṣé ẹ mọ̀, mo ti ń túmọ̀ o, mo ti ń ẹlẹ́mìí ni mí o, mo ti ń mẹ̀mí, kìí ṣe pọ́jọ́ ẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀, mo ti ń túmọ̀ wòlíì, kìí ṣe pé alóore gbogbo ẹ̀ ni mò ń ṣe o. Bọ̀ wípé èèyàn kọ́kọ́ máa gbóhùn sétí, ìgbóhùn bọ̀ pé o fẹ́ kọ́kọ́ gbóhùn, inú Gbági ni mo ti kọ́kọ́ gbóhùn. Wọ́n gbé mi ní nǹkan. Ṣẹ́rí, ìyá mi ní bẹ́ẹ̀ ni, ìyá mi ò tí ẹ ṣe sùúrù, ó ní ohun tó sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí. Ìyá mi bẹ̀rẹ̀ sí sá lọ. Ó ń sá torí kọ́sítọ́mà ìyá mi ni tó ń bára àwọn pólíbáàgì, lèmi náà bá ń ra o. Ó di Gbági, mo ti lọ rìpọ́ọ̀tì ní police station Gbági. Ṣé rí àmì yẹn? Àmì ó wá dúró pé tí ó bá jẹ́ wípé lóòótọ́ lẹ gbóhùn ọ̀rọ̀ tí bàbá yìí sọ, òun náà ní òun ò rí ibi tí èèyàn ti gbóhùn rí o, tó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Tó bá jẹ́ lóòótọ́ lẹ gbóhùn tán ní kẹ lọ ṣiṣẹ́ ìránṣẹ́ tẹ́ ẹ lẹ́ẹ̀ṣẹ̀, òní ìlà máa kalẹ̀ gbogbo tẹ́ ẹ ṣe ní Gbági mọ́ o. Ẹ máa gba orí òkè yín lọ bẹ́ẹ̀ ṣe wà yẹn o. Ẹ máa lọ máa ṣiṣẹ́ Olúwa yẹn. Àmì bá dúró kò máa lọ o. Ṣé rí tí ìyá mi délé ọmọ, wọ́n ní ìyá ọmọ ti ká ọmọ wípé ó ti rí ọmọ ẹ̀ níbi tó ti fẹ́ lọ kówó pamọ́. Ìyá ọmọ bá gbowó pé owó àwọn ọ̀rẹ́ mi ló kó wá ẹ̀, bí àwọn oníṣu ṣe máa ń ká owó ẹ̀ mọ̀, a mú 500, a fi 500 gbá lẹ́yìn, a máa tó báwa ṣe máa ń ká owó nìyẹn. Bí ìyá mi ṣe padà àti police station àtàwọn ọlọ́pàá, tí ìyá mi yọ sí Gbági, tí ìyá mi pariwo wípé wọ́n bá 22,000 ṣé 1,000 àbí nǹkan, ọmọ yẹn ti ra lúdò. Wọ́n ló ní kí ló ra, ó ra lúdò, ó ra síkẹ́ẹ̀tì, ó ra nǹkan kan. Ṣé rí tí ìyá mi yọ sí báyìí tó pariwo báyìí, òun dúpẹ́ o, òun rówó. Àmì ọjọ́ yẹn ni mo délé o. Ẹ̀yin èèyàn, ọjọ́ yẹn ni wọ́n lé mi kúrò ní Gbági. Ọjọ́ yẹn ni mo di èrò tí mi ìtajà mọ́, tí wọ́n fún mi ní orí ọ̀fẹ́ àti padà sí Gbági mọ́. Àmì ló lé mi Gbági. Àmì, torí èmi mo stubborn, mi ò fẹ́ gbaṣẹ́ yìí. Báwo ni mo ṣe fẹ́ dúró gbaṣẹ́ máa Jésù bálà, èmi tó jẹ́ kí n má tí ìfọwọ́ kankan báyìí ni owó ti dé.
èmi ò fẹ́, ṣùgbọ́n tí àmì gbọ́ pé wọ́n rí owó tí ìyá mi kówó dé, ó dẹ̀ forí balẹ̀ láàrin títí, everybody dẹ̀ ń forí balẹ̀ fún Ọlọ́run pé èèyàn lè gbóhùn kó rí bẹ́ẹ̀. Ó jọ àmì yẹn lójú, wọ́n ṣe palẹ̀ iṣu mọ́ nìyẹn, gbogbo iṣu àti tí mò ń tà pọ́n ṣe dá sí ìyá mi nígbà nìyẹn, bí mo ṣe wálé nìyẹn. Ṣé ọ̀rọ̀ Ọlọ́run ṣe àbí ò ṣe? Ọlọ́run má jẹ́ ó fi gbèsè gbaṣẹ́ ìránṣẹ́, ẹ̀mí wàṣà, oh God, ẹ̀mí Ọlọ́run wàṣà, Ọlọ́run tú ẹ̀mí ẹ̀ sí yàn lára. Láti ìgbà yẹn ni èmi náà ti wá ń gbóhùn sà. Láti ìgbà yẹn, ìgbà tí COVID-19 ẹ wá gbọ́, ṣe rí ìgbóhùn níwájú ẹ̀rí ayé àti ọ̀run, ó ní agbára tó o bá fẹ́ gbọ́ tòótọ́ o, kì í ṣe nǹkan tí wàá kàn gbọ́ kì í ṣe just like that, kì í ṣe just like that. Nígbà tí lẹ́yìn yẹn wípé bóyá mo tún máa gbóhùn yàtọ̀ sí yẹn, ó ní ọjọ́ tí mo wà lórí ọ̀kadà, mo lọ program, àṣẹ owó tán fún mi nínú program ti bọ́lẹ̀ lórí títì, èmi ò mọ̀, níbi tọ́kadà ti ń sọ mí sókè báyìí, ó ti ń sọ mí sókè, owó ti jábọ́. Ṣẹ́rí tí mo bá ti gbọ́ chẹ́ẹ̀kì ara ẹ̀, mo ti mọ̀ pé mo ti sọ nǹkan nù nìyẹn. Wèrè kan bá dé lọ́dọ̀ mi ní Gàndò, jọ fún mi lówó, èmi dẹ̀rẹ́ mo láìkì láti máa ṣètọrẹ àánú, bí mo ṣe fún lówó nìyẹn, lẹ́sẹ̀kẹsẹ̀ mo kàn gbọ́ chẹ́ẹ̀kì ara ẹ̀. Ìyẹn bá mi sọ̀rọ̀ ni, ẹ̀mí Ọlọ́run bá mi sọ̀rọ̀, kì í ṣe ìgbóhùn, ṣùgbọ́n ẹ̀mí bá mi sọ̀rọ̀. Ṣùgbọ́n èkejì tí mo máa gbọ́ ìgbóhùn òun ni COVID-19. Èmi ò ní parọ́ fún yín, torí ẹni tó láyé àti ọ̀run, torí ìgbà tí mo bá fi dà lélẹ̀. Èkejì tí mo máa gbọ́ ni COVID-19 nígbà tó bẹ̀rẹ̀, yàtọ̀ sí ìgbà tí wọ́n tán jí owó mi nìbàdàn. Ẹ̀mí Ọlọ́run a máa communicate nínú ìmọ̀ àyà, nínú ìran, lójú àlá, lóríṣi, ṣùgbọ́n ìgbóhùn ni COVID-19. Nígbà tí COVID-19 bẹ̀rẹ̀, mo ní bàbá mi kí la ti mọ eléyìí sí, pé kí la ti mọ eléyìí sí. Ṣé rí pẹ̀kẹ̀ bí wọ́n ṣe sí ní àná nígbà tó wó mi sọnù, bẹ́ẹ̀ ni wọ́n sí, wọ́n kàn tún sí pìkì, kíní ìyá dàbí ìgbà tó jẹ́ pé nǹkan kan yọ, bí ìgbà tá a yọ òwú kúrò létí èèyàn fírì, bẹ́ẹ̀ ló ṣe rí. Wọ́n kàn yọ, ó kàn pariwo ní ìjọba Ọlọ́run ló dé o, bí ìṣẹ̀lẹ̀ kan bá ti ń lọ nìmí yóò máa dé, títí ìjọba mi yóò fi dé, pam, bó ṣe dìpa nìyẹn. Mo bá etí yẹn pé ìjọba Ọlọ́run ló dé, bí ìṣẹ̀lẹ̀ kan bá ti ń lọ nìmí yóò máa dé, títí ìjọba mi yóò fi dé. N tí mo gbọ́ ní ìyá 2019 nìyẹn. Ẹ̀kejì tó máa ṣí etí yẹn nìyẹn. Hello, ẹ̀kejì nìyẹn o. Ẹ̀kẹta tí wọ́n máa ṣí etí mi, òun ni ọjọ́ tí wọ́n kó àwọn ọmọ yìí lọ, àwọn ọmọ Ọ̀yọ́ state tán kó lọ yìí. Déètì tán ní ká gba àwẹ̀, wípé kó ní kálukú gba àwẹ̀, àwọn ọmọ tí bandit kó. Ẹ̀kẹta tán ṣí etí mi, òun ni ọjọ́ yìí, ọjọ́ tí mo mú àwẹ̀ báyìí, ẹjọ́ kan ṣoṣo ti pé ó yá, ẹ jẹ́ kémi náà bẹ̀rẹ̀ sí fi, God bless you, kí n fi àwẹ̀ ran àwọn ọmọ yìí lọ́wọ́. Ṣé rí àwẹ̀ ọjọ́ kìíní, oorun tí mo máa sùn, wọ́n ṣí ni, wọ́n ti ọkọ̀ pariwo, wọ́n ti lọ o, mo kàn tají ni. Èmi dẹ̀ fẹ́ rẹ́kọ̀dù àdúrà tí ojú bá mọ́ nídàájí, wìrìwìrì yẹn mo kàn tají pé ibo ni wọ́n lọ. Mi ò ráyè farabalẹ̀ láti gbọ́ kíní yẹn, ìran yẹn dáadáa, pé kí n bèèrè bàbá mi bo náà ń lọ, lílọ bo, ṣé wọ́n ti tú sílẹ̀ ni àbí ṣé wọ́n pa wọ́n ni? Kí ni ìtumọ̀ lílọ? Bẹ́ẹ̀ ló di ẹ̀kẹta. Bàbá, èmi ti gbóhùn lẹ́ẹ̀mẹ́ta láti ìgbà tí mo ti dáyé. Ìgbóhùn ni o, ìgbóhùn yàtọ̀ sí ẹ̀bùn míì níbi tí Olúwa ti ń bá mi sọ̀rọ̀. Mo ní ẹ̀bùn míì ní ìmọ̀ àyà, ìsọ̀rọ̀ sí ènìyàn, kákan máa sọ̀rọ̀ ìrọ̀ síyàn létí, ọ̀tọ̀ nìyẹn o. Ọ̀tọ̀ ni pé kò gbọ́rọ̀ kò máa sọ sí e létí. Ìyá rẹ̀ máa ní o, wọ́n máa ń sọ ọ̀kan sí mi, ìyá rẹ̀ máa ní o, ìyá rẹ̀, ọ̀tọ̀ nìyẹn. Pé kò kankan sí ẹ létí kan sọ̀rọ̀, ìgbóhùn gangan, kò gbóhùn ẹ̀mẹ́ta láti ìgbà tí mo ti dáyé. Confirm dẹ̀ ni.
kò sírọ̀ kankan bẹ̀ sà, èmi gbóhùn o, bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe rí. Ẹ̀bùn ni o, ẹni tọ́lọ́run bá ti fún ó fún nìyẹn. ẹ̀bùn ni o, èmi gbóhùn o. Àìmọye ọ̀nà ní bàbá mi fi ń communicate fẹ́mi o, àìmọye ẹ̀bùn láti ibi tó ti ń bá wa sọ̀rọ̀, ṣùgbọ́n pé wọ́n máa yọ èwú elétí kó kàn gbọ́. Ẹ̀ẹ̀mẹ́ta sà mo gbọ́ bàbá mi bẹ́ẹ̀ mi sọ̀rọ̀, bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe rí. Ìyẹn bẹ́ẹ̀ ìran èmi ìran àwọn kan síjú kíni lójú àlá tẹ bá ń gbọ́ Jósẹ́fù, èmi ni mo jòkó yìí. Jósẹ́fù àlá yẹn ló gbé mi dẹ́kọ̀ọ́. Máa lọ ilẹ̀ Tinubu, àlá tí kìí ṣe ó jọ bí ó dàbí, kọ̀ǹfàmù àlá tí mi ò rí nígbésí ayé mi. Ẹ ò tí ì lálàá kó dìde kó tún sùn kó tún bẹ̀rẹ̀, níbi tí mo ti gbé, níbi tí mo ti bẹ̀rẹ̀ ni mo ti máa bẹ̀rẹ̀. Wọ́n dẹ̀ máa ṣí láwẹ́láwẹ́. Alálàálà wa o, alálàálà wa o, alálàálà wa sà. Èmi alálàá lèmi. Ẹ̀bùn aládẹ̀ wa yapa sínú kérúbù àti séráfù. Ṣé rí àwa kérúbù àti séráfù? Alógún gan o, ogún gidi la rí jẹ, arógún ogún jẹ. Àwa ní ẹ̀bùn, Ọlọ́run dàlú wa. Ohun tẹ́ rò bó jọ yín lójú lọ́dọ̀ tí yín yẹn kò jọ wá lójú o. Ọlọ́run dìídì fún wa, ó rán bàbá wa sí wa, St. Moses Orímọládé wá sí Áfíríkà láti wá béèrè rẹ̀ fún wa, kí ọ̀rọ̀ Bíbélì lè ṣẹ wípé àwọn kan náà mọ́ ni ní Áfíríkà yìí. Àwa ní o ẹ̀bùn alẹ́bùn séráfù. Tó bá jẹ́ yẹn kò sí ẹ̀bùn táwa ò ní ní séráfù o. Ìgbóhùn, ìfèdèfọ̀, tó bá jẹ́ tí ìfèdèfọ̀ yẹn ẹ̀tútù ẹ̀dànù. Ìfèdèfọ̀ ó wà nínú ìwé Kọ́ríńtì gbogbo ẹ̀ náà àwọn kan ti ní náà. A máa fèdèfọ̀ ìtumọ̀. Èmi ń fèdèfọ̀ mo dẹ̀ ń túmọ̀. Láìkọ bí èèyàn, láìsí èèyàn jẹ́ ìmọ̀bi tó ti wá èdè Ọlọ́run bó ṣe bí mi nìyẹn. Wọ́n bí mi bẹ́ẹ̀. Kì í dẹ̀ ṣe gbogbo ọmọ ìyá mi lónìí. Kọ́bà ní gbogbo wa, èyí ṣe gbogbo wa. Èmi àti first born ìyá mi, Ọlọ́run kó bá mi dẹlẹ̀ fẹ́ ni re. Òun ti kú. Èmi ni mo tún ni. Àtúnfà àwọn ọmọ tí mo bí, ọmọ mi náà ti ni. Kì í dẹ̀ tún ṣe gbogbo ọmọ mi ló fèdè fún. Bó ṣe rí nìyẹn. Ẹni tí Ọlọ́run bá ti fún ni ẹ̀bùn Ọlọ́run ni. Kò sẹ́ni tí ò lè fún. Ṣùgbọ́n pé àwọn kan ò ní, àwọn kan máa jáwé, àwọn kan jágbò, àwọn kan àyájọ́, ẹtútù ẹ̀dànù sà. Minus me. Bẹ́ẹ̀ ni sà, gbogbo ẹnu ni mo lè fi sọ. Minus me. Èmi Ìyálé Mósè, minus me. Ẹjá gbọ́ mi o, ẹjá gbọ́. Ọlọ́run wo ló fi ràn sí ẹ lójú? Ìgbà tẹ́lómi bá tẹ̀ tó máa gbéraga pátápátá lòun gbóhùn Ọlọ́run. Rubbish. Bàbá àmọ̀ ṣe ń kọ̀ọ̀kan ni. Ọ̀rọ̀ yìí fẹ́ ọ̀rẹ́ mẹ́jẹ̀ kọ́rọ̀ ìdàpọ̀. Ṣé yóò kí gbóhùn Ọlọ́run ni? Èèyàn ò lè gbóhùn Ọlọ́run. Ìmá èèyàn ò lè gbóhùn Ọlọ́run bí. Kò sí èèyàn tó lè gbóhùn Ọlọ́run. Ẹ lè gbóhùn Ọlọ́run. Ok, a jẹ́ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ń bẹ ní Nàìjíríà ṣé ń parọ́ fún wa ni? Mà pé ó wà nínú Bíbélì. Mà pé ó wà nínú Bíbélì tá sọ pé tó bá di ìgbà ìkẹyìn ọ̀pọ̀lọpọ̀ yóò jáde wá ní orúkọ mi láti wá máa fi orúkọ mi tàn yín jẹ. Orúkọ yẹn náà jáde wá ní ìsìtàn fi ń tan àwọn ènìyàn jẹ. Kò sí tó jọ mọ́ mò ń gbóhùn Ọlọ́run. Gbogbo wọn pátápátá mo ti sọ̀rọ̀ kan. Ẹ máa ń tà wá ń dúró dè. Àwa ń wá àgbà wòlíì kan àbí pásítọ̀ kan tó bá gbójú gbòyà kó wá takò wá. Èmi dé o, àgbà wòlíì, àgbàlagbà tó ju àgbàlagbì lọ, àkúdàáyá tó wá lánàá tó tún padà wá lónìí. Ṣó ti yé? Èmi mo sọ fún yín wípé ìgbóhùn wà, ìran wà, àlá wà, láì jáwé láì jágbò Ọlọ́run a máa bá ènìyàn sọ̀rọ̀. Ìró rẹ̀ dàbí omi púpọ̀, ó dàbí ìró oh God. Ọlọ́run ènìyàn a máa gbóhùn sà láì jáwé jágbò. Èmi Ìyálé Mósè a máa gbóhùn o, mo gbóhùn. Èmi confirmation, èmi gbóhùn o.
èmi ń gbóhùn, ohùn bá mi sọ̀rọ̀ èmi a máa gbóhùn, kò dẹ̀ ṣàwo, kò ṣẹgbẹ́, kò sa ẹ̀mí òkùnkùn, confam ni. Mọ inú ìwé ni ìyá ẹ̀gbọ́ sáàmù ni, ó ní Psalm 25:11, ó ní àṣírí Olúwa wà pẹ̀lú àwọn tó bẹ̀rù ẹ̀. Abẹ́ ẹ̀gbọ́n ni 14, àṣírí Olúwa, Psalm 25:14, àṣírí Olúwa ó wà pẹ̀lú àwọn tó, tẹ́ ẹ bá bẹ̀rù Ọlọ́run, bí ayé yín tẹ́ ẹ bá wà nínú àwọn ọmọ májẹ̀mú, àwọn ọmọ kan wà tó jẹ́ wípé ọmọ lójú Olúwa ni wọ́n. Àwọn ọmọ kan wọ ọmọ ìlérí la máa ń pè lọ́mọ májẹ̀mú, ọmọ ìlérí, àwọn àṣàyàn ọmọ, àwọn orídá, àwọn àyànfẹ́ tí Ọlọ́run yànfẹ́, a máa bá wọn sọ̀rọ̀, àwọn ikọ̀, àwọn ìríjú, àwọn násìrì Olódùmarè, àwọn ajíbọ́lọ́run sọ̀rọ̀ tó ń gbọ́, Ọlọ́run a máa bá wọn sọ̀rọ̀. Ọlọ́run kì í fara pamọ́. Ó ní àṣírí Olúwa wà pẹ̀lú àwọn tó bá ti bẹ̀rù ẹ̀. Bẹ́yìn bá ti bẹ̀rù Ọlọ́run, ẹ̀yin gan tẹ́ sọ̀rọ̀, bẹ́ẹ̀ bá bẹ̀rù Ọlọ́run dádì, bẹ́ẹ̀ bá ti bẹ̀rù Ọlọ́run, tí ẹ̀rù Ọlọ́run wà nínú ayé yín, ẹ rí wípé tẹ́ ẹ bá lísì, tẹ́ ẹ farabalẹ̀, ẹ máa gbóhùn Ọlọ́run. Ọlọ́run máa ń bá yàn sọ̀rọ̀, ó máa ṣí yín létí. Orin wa, ṣí mi létí ẹ̀mí o, ṣí mi létí ẹ̀mí o, kémi lè ríran òdodo, ṣí mi létí ẹ̀mí o, ṣí mi létí ẹ̀mí o, ṣí mi létí ẹ̀mí o, kémi lè ríran ìjìnlẹ̀, ṣí mi létí ẹ̀mí o. Ẹlòzà ọ̀rọ̀ yàrá òkè, àfẹni tá a bá fi rán ló lè ka ìwé ọ̀run. Àwọn tá a bá fi rán ni, tá a bá fi rán ọ, ó máa dàbí nǹkan òpè lójú ọlọ́gbọ́n. Gbọ́ ohun tí, oh my God of Nazareth, abájọ Jésù Kristi ti sọ tán nínú ìwé Jòhánù, ẹ̀ǹsó sínú ìwé Jòhánù, bàbá mi sọ̀rọ̀ kan ń bẹ̀. Oh God, 16 yẹn gbọ́ o. Ó ní ẹjá bẹ̀rẹ̀, mo ń bọ̀, ẹjá bẹ̀rẹ̀ ní 15, mo máa mú díẹ̀díẹ̀ fún yín. Ó ní 15, bí ẹ̀yin bá fẹ́ràn mi, ẹ pa òfin mi mọ́, èmi ò sì béèrè lọ́wọ́ Baba, òun ò sì fún yín ní olùtùnú mìíràn kí ó lè máa bá yín gbé títí láéláé. Olùtùnú a máa bá wa gbé bí a bá ti fẹ́ràn rẹ̀. Màá béèrè lọ́wọ́ Bàbá, a máa bá yín gbé. Òun ni ìwé Jóẹ́lì tí wọ́n ṣèlérí, Ọlọ́run sọ̀rọ̀, ó tún wá kọ̀ǹfàmù ẹ̀ nínú ìwé New Testament. Màá béèrè lọ́wọ́ Bàbá, màá fún yín ní olùtùnú mìíràn, a máa bá yín gbé. That is ẹ̀mí mímọ́. Hello, ẹ̀bùn ẹ̀mí mímọ́ ló ń sọ mẹ́, ẹgbẹ́ ẹnìṣó. Àní ẹ̀mí òtítọ́ ni, àní ẹ̀mí òtítọ́ ni, ẹni tí aráyé kò lè gbà. Aráyé kankan ò lè gbà á, ẹ lè gbàgbọ́ nínú ẹ̀ àfàwọn tá a bá fi fún. Torí pé nǹkan wèrè ayé yìí ni, ó máa dàbí crazy, ó máa dàbí how come, báwo ló ṣe yẹ, báwo ló ṣe rí bẹ́ẹ̀, báwo ló ẹ̀dẹ̀ ní báyìí lolúwa wí, bẹ́ẹ̀ náà ló wí. Ṣé ẹ̀yin gbóhùn Ọlọ́run? Bẹ́ẹ̀ ni, ẹ gbọ́ ni. Ó ní ẹni tí aráyé kò lè gbà nítorí kò rí, bẹ́ẹ̀ ni wọn kò sì mọ̀, ṣùgbọ́n ẹ̀yin mọ̀ nítorí ó ń bá yín gbé, yóò sì wà nínú yín. Oh God, praise the Lord. Àwa ẹ̀yin ò lè mọ̀, ẹ̀yin ò lè mọ̀, àwa làwa mọ̀. Ẹni tí Ọlọ́run bá fi fún ló fi fún. Ó ní iye àwọn tí à ń ti ẹ̀mí Ọlọ́run ṣamọ̀nà, àwọn ní ṣe kíni, àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Iye ni wọ́n pè ó, iye àwọn tí à ń ti ọwọ́ ẹ̀mí Ọlọ́run ṣamọ̀nà, iye àwọn ló jẹ́ ọmọ Ọlọ́run. Aráyé kò lè gbà nítorí wọn ò rí, kò sẹ́ abẹ́ rí ẹ̀mí mímọ́ rí ni.
ẹ̀gọ̀sẹ́ni tó lè rí ẹ̀mí mímọ́ inú wa ló ń gbé, inú yín ló máa gbé, a máa sọ̀rọ̀, a máa ṣiṣẹ́ agbára, a máa ṣiṣẹ́ ìyanu. Aráyé ò lè gbàgbọ́ torí ọkọ̀ ọ̀mù ó lójú àwọn tó lè gbàgbọ́. Òun la ṣe máa ń sọ ọ̀rọ̀ yàrá òkè, àfẹnitá bá fi rán ló lè ka ìwé ọ̀run. Ẹ̀mí ló mi ò lò lólò, ẹ̀mí ló mi ò lò lólò, ẹ̀mí lórí Mọ́ládé ó lò lólò, ẹ̀mí ló Captain Abiodun ó lò lólò, ẹ̀mí ló mi lálẹ́ ó lò mí lówùrọ̀, mẹ́sùn mẹ́ o lórí àjàgẹ́ mímọ́ wa o. Àwa la ní, àwa tí wọ́n bá sọ̀rọ̀ ń bí. Ẹni tí Ọlọ́run bá ti fi fún ló fi fún. Abẹ́ẹ̀ gan ni ẹni tí aráyé kò lè gbà nítorí tí wọn kò rí, bẹ́ẹ̀ ni wọn kò sì mọ̀, ṣùgbọ́n ẹ̀yin mọ̀. Àwa tá a ní la mọ̀ bó ṣe ń operate. Ìwọ kọ́ ló máa sọ fún wa, o ò lè gbàgbọ́. Àwa la ní, èmi ni mo máa sọ bó ṣe ń operate fún ọ. Ẹ̀mí mímọ́ wà, ìgbóhùn wà, ẹ̀bùn oríṣiríṣi ẹ̀bùn Ọlọ́run ni. Ọlọ́run dá gift yẹn lù wá láti ibo láti máa bá pàdé, kò fẹ́ fi wá sílẹ̀ ní aláìní baba. Ẹ wá gbọ́ o, ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí gan, ṣé ẹ mọ̀ pé ẹlẹ́rìí ọkàn ṣá? Ẹ̀rí ọkàn wà fún gbogbo ènìyàn. Ó depend bẹ́yìn bá ṣe ń lo ẹ̀rí ọkàn yín. Do you know pé ẹ̀rí ọkàn ẹ òun ni ẹ̀mí mímọ́ tó wà lára ẹ̀? Kò sí ẹni tí ò ní ẹ̀mí mímọ́ lára, ṣùgbọ́n ẹlòmíì kò farabalẹ̀. Nígbà tí ẹ̀mí yẹn bá ń bá sọ̀rọ̀, ó máa ṣí ọkàn rẹ̀ le. Ẹ̀mí kan kò sẹ́ni tí Ọlọ́run ò bá sọ̀rọ̀, bọ̀ báwo lo ṣe ń farabalẹ̀ gbọ́? Báwo lo ṣe ń listen? By the time tó bá ń bá ẹ sọ̀rọ̀, ẹ̀mí kan máa bá ẹ sọ̀rọ̀ pé a kàn sọ kẹ́lẹ́, ìṣẹ́jú kan ni ó ti sọ. Tọ́lọ́run bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó pọ̀, a kàn sọ gbé, wàá ti grab ẹ̀. Bẹ́sù bá bẹ́ sọ tiẹ̀, ó máa rò gbogbo ní. Ẹ̀mí méjì ló wà lára wa, ẹ̀mí Ọlọ́run àti ẹ̀mí èṣù. Èyí tí wọ́n bá listen sí ló máa jẹ́ ọ. Èyí tó o bá fẹ́ kó máa ṣàkóso ayé ẹ̀ ló máa operate. Praise the Lord. Báwo ẹ̀mí Ọlọ́run adọ́ra máa sọ̀rọ̀, ẹ̀mí èṣù á máa pariwo yìí, á máa wá. Ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run kò sọ̀rọ̀ gbegegegege o. Ẹ̀ẹ̀kan tó bá yá, tó bá mọ̀ wípé ò tí ì gbọ́ràn, á tún padà tọ̀ ẹ́ wá. Á kàn tún sọ, á repeat, lẹ́ẹ̀kejì ó lọ nìyẹn, wàhálà tiẹ̀ nìyẹn. Ó tán. Ọlọ́run ò ṣe talkative, kò ṣe talkative. Oh my God. Wo ṣe bẹ́ẹ̀ ti Bíbélì mo fi kìtì o, torí ẹni amú reverend verse jáde ibi tí Ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀. Òun rèé o, ẹ̀mí wà o. Òun rèé, nítorí ó ń bá yín gbé, yóò sì wà nínú yín. Èmi kì yóò fi yín sílẹ̀ ní aláìní baba. Èmi ò tọ̀ yín wá. Nígbà díẹ̀ sí ayé kì yóò sì rí mi mọ́, ṣùgbọ́n ẹ̀yin ò rí mi. Máa gbọ́ o. Ayé ò ní rí Jésù mọ́. Ó ní ṣùgbọ́n ẹ̀yin máa rí mi. Ẹ máa gbọ́ o. Ẹni bá ti ní o. Ṣùgbọ́n ẹ̀yin ò rí mi nítorí èmi ò wà láàyè, ẹ̀yin ò sì wà láàyè pẹ̀lú. Ní ọjọ́ náà ẹ̀yin ò mọ̀ pé èmi wà nínú bàbá mi, àti ẹ̀yin nínú mi, àti èmi nínú yín. Oh God of Nazareth. Ṣé o ti gbọ́? Èmi ni mo wà nínú yín, òun wà nínú bàbá, òun wà nínú wa. Oh God, oh God. Ẹni tí ó bá ní òfin mi tí ó bá sì ń pa á mọ́, òun ni ẹni tí ó fẹ́ràn mi. Ẹni tí ó bá sì fẹ́ràn mi, a ó fẹ́ràn rẹ̀ láti ọ̀dọ̀ bàbá mi wá. Èmi ò sì fẹ́ràn rẹ̀, èmi ò sì fi ara mi hàn fún. Ṣé o ti gbọ́? Tó o bá ti fẹ́ràn Ọlọ́run, tí ayé rẹ̀ wà nínú ẹ̀, tó o gbọ́ràn, Ọlọ́run á máa fara hàn fún. A máa fara hàn fún. Bí ìbẹ̀rù Ọlọ́run bá ti wà nínú ayé ẹ̀, tó o bá ti wà nínú àwọn ọmọ tiẹ̀, Kristi sọ̀nà, ó ní kì í ṣe gbogbo ènìyàn ni wọ́n rán mi sí. Ṣé o rò bí gbogbo ayé ni wọ́n rán Jésù sí ni?
ó ní àwọn àgùntàn tèmi mọ̀ mí, mo dá àwọn àgùntàn tèmi mọ̀. Bí àwọn àgùntàn mi bá gbóhùn mi, wọ́n á tọ̀ mí wá. Tó o bá ti gbóhùn rẹ̀, wàá tọ̀ wá. Ẹni tó bá fẹ́ràn mi, èmi á máa fi ara mi hàn fún un. Ọlọ́run máa ń fi ara hàn fún wa. Tó ayé ẹ bá ti wà nínú ẹ̀sà. Praise the Lord. Gbọ́ o, nígbà tá a dé 26:15 yẹn, ṣùgbọ́n olùtùnú náà, ẹ̀mí mímọ́, ẹni tí baba yóò rán ní orúkọ mi. Ṣé ẹ ti gbọ́? Orúkọ mi. Òun ni yóò kọ́ yín ní ohun gbogbo. Ó di ní, ẹ sọ pé ó di ní sà. Yóò sì rán yín létí ohun gbogbo. Ṣé ẹ ti gbọ́ sà? Ẹ̀mí tó máa ń rán yàn létí yẹn, ṣé ẹ mọ̀ wípé òun ni? Òun ni. Nígbà tẹ́yin bá gbàgbé, ẹ̀mí kàn rán yín létí, òun ni. Ẹ̀mí mímọ́ ni. Á rán yín létí, á máa kọ́ yín. Praise the Lord. Ẹ gbọ́ o. Yóò máa kọ́ yín ní ohun gbogbo, yóò sì rán yín létí ohun gbogbo tí mo ti sọ fún yín. Àlàáfíà ni mo fi sílẹ̀ fún yín, àlàáfíà mi ni mo fi fún yín, kì í ṣe gẹ́gẹ́ bí ayé ti fi fún ni. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ má sì jẹ́ kí ó wárìrì. Praise the Lord. Ṣé ẹ ti gbọ́ báyìí sà? Ẹ ti rí bí ó ṣe ń operate. Ẹ̀mí yẹn wà nínú wa. Ó ti rán ẹ̀mí olùtùnú sí wa. Nígbà tá a wá dé iṣẹ́ àwọn àpọ́stólì, let's go. Torí ẹni ká fi ibẹ̀ múlẹ̀ fún yín. Òun ló jẹ́ kí n máa fi ibẹ̀ múlẹ̀ fún yín. Ọkọ mi. Ẹ rí báyìí. Ṣẹ́ríṣì àwọn àpọ́stólì yìí, ìlérí gbogbo ẹ̀mí yẹn láti inú Jóẹ́lì, láti inú gbogbo Jòhánù, gbogbo èyí yẹn ó bá wá sí ìmúṣẹ ló bá wá sí ìmúṣẹ sà. Nígbà tá a dénú ìṣe àwọn àpọ́stólì ẹgbọ́n o, nígbà tí ọjọ́ Pentikọ́sì sì dé, gbogbo wọn fi ọkàn kan wà ní ibì kan. Jésù ti sọ fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀, nígbà tí mo bá ti lọ o, ẹ tí ì lè ṣiṣẹ́ ìyanu o, ẹ máa lọ sí kíni o, orí òkè kan, gbogbo yín ẹ lọ dúró síbẹ̀ títí ìlérí ẹ̀mí mímọ́ tí mo ṣe tó fi máa bà lé yín. Ẹ lè máa ṣe gbogbo iṣẹ́ ìyanu tí èmi ti ṣe, tí mò ń ṣe, torí ẹni kò sẹ́ni tó lè ṣe sà, àfi ẹni tó bá lo ewé, àfi ẹni tó bá lo egbò. Ìlérí yẹn rèé, wọ́n lo ewé, wọ́n lo egbò, wọ́n lómi, kódà wọ́n lómi àfàwọn tó lọ baptist. Tó bá lómi nínú bíi, wọ́n lọ baptist ẹni yẹn ni. Wọ́n lómi, wọ́n lo candle. Kẹtùgbọ́ tuntun. Èyí táwọn á lò ń sìn wọ́n lò. Praise the Lord. Pure gospel, pure iṣẹ́ Olúwa, agbára Ọlọ́run. Ẹ gbọ́, dádì, ẹ gbọ́ o. Nígbà tí ọjọ́ Pentikọ́sì dé, mo ń ka ìwé Ìṣe àwọn àpọ́stólì, yes, orí 2 fún yín sà. Gbogbo wọn fi ọkàn kan wà ní ibì kan lójijì, ìró sì ti ọ̀run wá gẹ́gẹ́ bí ìró èfúfú líle. Ó sì kún gbogbo ilé níbi tí wọ́n gbé jókòó. Ẹ̀là bíi tiná sì yọ sí wọn. Ó pín ara rẹ̀, ó sì bà lé olúkúlùkù wọn. Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́. Wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn sà? Ṣé ẹ ti rí àwọn ìlérí tí Kristi ṣe? Ṣé ẹ ti rí ìlérí tí Ọlọ́run ṣe? Ẹ ti rí wípé ó ti wá sí ìmúṣẹ. Níbi tí wọ́n jókòó sí, ẹ̀mí mímọ́ bà lé wọn. Ó pín ara rẹ̀ bí ẹ̀là ahọ́n. Gbogbo wọn kún fún ẹ̀mí mímọ́, wọ́n sì ń fi èdè mìíràn sọ̀rọ̀. Ẹ̀mí yẹn, ẹ̀mí ìfèdèfọ́ bà lé wọn. Ẹ gbọ́ o. Ó sì bà lé olúkúlùkù wọn, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́. Wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn. Ọba mi rà láwa kàríjà o. Ọba mi dára mi sẹ̀wẹ̀rì lára kàtúmíjà. Ọba lá Ọlọ́run Orímọládé bàbá mi ò, ọba láéláé. Àdá mi tọ́ ọmọ sẹ̀rí o, wẹ̀rẹ̀gbẹ̀lẹ̀gbọ́ ọmọ jẹ́ mọ́ mẹ́rẹ̀kọ́ túrí sábì. Ara láò gbúrúgbẹ́ yẹmẹ yọ mọ̀rọ̀ bọ́ mọ̀dọ́ mẹ́lẹ̀ sọ. Títóbi rẹ o, àràmọ́kà tí mo ń gbé ní ọ̀run. Ẹ̀mí mímọ́ ni. Ẹ̀mí mímọ́, èdè tí mò ń sọ tí èmi elédè ò mọbi tó ti ń wá. Ọ̀rọ̀ tí mò ń sọ tí èmi ọlọ́rọ̀ ò mọbi tó ti ń sọ̀kalẹ̀. Dádì,
ẹ stop ṣe bẹ́ẹ̀, ẹ stop ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí mímọ́ wà, ohun ẹ̀mí wà, ìfẹ́dẹ́fọ̀ lóríṣiríṣi ni o, lóríṣiríṣi. Láì ṣe mọ́là, bí mo bá wọnú ẹ̀mí èmi a máa sọ Haúsá, bí mo bá wọnú ẹ̀mí èmi a máa sọ tápà, bí mo bá wọnú ẹ̀mí màá máa sọ French, good French. Láì dé French rí, láì lè sọ ní French láyé, ẹ̀mí ni, ẹ̀bùn ni. Èmi ò nídìí láti go to French àlọ́kọ tí mo bá fẹ́. Ẹ̀mí mímọ́ àwọn ní mo tún gba ẹ̀bùn kan láìpẹ́ yìí. Ẹ mọ̀ ká máa wo fíìmù àwọn Korea nínú ní ojú screen. Ṣé ẹ rí bí wọ́n dẹ̀ ṣe ń sọ Korea wọn? Bàbá mi ń tu fún mi, ó ń tú èdè yẹn láì ṣe mọ̀ pé mo ń gbéra mi sẹ́mi pé kí ni wọ́n ń wí ní èdè yẹn. Wọ́n dẹ̀ ń tu fún mi ní físíkà láì ṣe pé mo tún wà nínú ẹ̀mí, ṣùgbọ́n mo kàn ń gbé ọ̀rọ̀ yẹn, kí ni nǹkan tán sọ yẹn, mo jòkó mò ń wo fíìmù ni. Bàbá mi ni tó o bá fẹ́ á fún ọ, tí ayé rẹ bá ti ń wù ú, tó o bá ti ń wù ú, gbogbo ènìyàn ló lè fún. Bọ̀ ó lójú àwọn ọmọ májẹ̀mú, ó lójú àwọn tó fún. Má kẹ́gẹ́ àwọn tó ní, ṣe bí mo ti kà fún ọ. Ó ní aráyé kan ò lè gbàgbọ́ torí pé wọn ò rí, ṣùgbọ́n ẹ̀yin rí, ó máa bá yín gbé. Ṣé o ti rí? Wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn. Gbogbo wọn kún fún ẹ̀mí mímọ́. Ibi tí orí ẹ̀fẹ́ ẹ̀mí mímọ́ ti balẹ̀ wà nìyẹn. Ṣé orí gbogbo tẹ́yìn máa ń ṣe tẹ́lẹ̀, ẹ lọ gbé fá, ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ Olúwa, ẹ gbé fá, ẹ bá fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Ọlọ́run, ẹ lọ mọ́pẹ̀lẹ̀ wá. Àwa ò ní ìdí ẹ̀ mọ́, àwa ni wòlíì báyìí. Èyí tẹ̀yìn fi máa ń pe adífálà láyé ìgbà yẹn, wòlíì náà máa ń pè wá ní ìsìn. Ẹ̀yin ni adífá ìgbà kan, ẹni tó máa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Ọlọ́run. Àwa yẹn ni wòlíì báyìí, wòlíì ni tiwa, wòlíì náà ń pè wá. Wòlíì ajíbọ́lọ́run sọ̀rọ̀ tó ń gbọ́, Ọlọ́run bá wa sọ̀rọ̀. Ó máa ń sọ ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè. Ẹ wo orílẹ̀‐èdè ń sìn. Ìgbà tí mo béèrè pé bàbá mi ṣe bó bá mi sọ̀rọ̀, ó ní orílẹ̀‐èdè Nàìjíríà ti ṣẹ̀, ó láti ṣẹ̀, ó ní kí wọ́n tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kóun lè wọlé wọn sàn, kán dẹ̀ má sí òrìṣà mọ́. Mo ti jíṣẹ́ mi, Ọlọ́run bá wa sọ̀rọ̀ without ewé, without egbò, without ìfakíní kan tu. Èmi ò sí ẹ̀ morúkọ tó ń jẹ́, ìmorúkọ ewé, ìhìn lè gbò. Bí n bá fẹ́ jẹ ewé, mo jẹ ewé dún ni o, àtẹ̀fírí, ewúro, gbogbo àwọn táwa fi ń sọ bẹ̀, ìyẹn lèmi ń jẹ o. Bóyá kí náà tún pé àparí igún, ó ní ìyá mi fi tọ́ mi dàgbà. Tínú bá rún yàn, a ní ìyá mi ní lọ máa parí igún. Ìyá mi ò lóògùn méjì jà parí igún lọ. Ọ̀tán lọ buyọ̀ sá parí igún. Ọ̀tán ibi tí nínú lọ sí nìyẹn o. Hello, ìwòsàn ló wà fún. Kí ló dé? Ẹ̀yin nìkan kọ́ náà gbéwé fún. Gbogbo wa ni. Gbogbo ènìyàn ni. Ó ní mo dá ewé fún nílò gbogbo ènìyàn. Kì í ṣe wọ́n ní kí babaláwo jòkó tewé. Gbogbo wa ni. A ó bìlọ́ǹgì fún Christian. Àti egbò àti gbogbo ẹ̀ ó bìlọ́ǹgì fún everybody. Kò ń ṣẹ̀yìn nìkan. Ṣùgbọ́n ẹ̀yin lẹ kọjá àyè tẹ́ bẹ̀rẹ̀ sí lọ mú àwọn iṣẹ́ Íjíbítì, àwọn 7 book of Moses, 9 book lẹ́ ń pe ẹtí èṣù, ẹ wá pè sí i. Bí ẹ mọ̀ pé bí ìmọ́lẹ̀ ṣe wà, bí Kristi ṣe láwọn tiẹ̀ làwọn ẹ̀mí èṣù náà wà. Ẹ̀yin wá kúrò lọ́dọ̀ ti Ọlọ́run, ẹ lọ sọ́dọ̀ èṣù. Tó bá jẹ́ ní orúkọ Ọlọ́run lẹ́ ń pè sí, ó di dandan. Ṣùgbọ́n ẹ̀yin àwọn ẹ̀mí àjọ̀nú ẹ̀yin pè sí ti yín. Orúkọ Jésù làwa fi ń jẹ́. Orúkọ Jésù lèmi fi ń jẹ́. Hello, gbogbo ń tẹ̀sán yẹn ṣàkórí bẹ́ẹ̀ sà. Àwí rẹ̀ sórí ẹjọ́. Ẹ̀mí mímọ́ wà lára èmi o, ìyálé Mósè. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ̀ wípé ẹ̀mí mímọ́ wà lára àwọn bàbá mi kan. Bá mi àlògbó kò mọ̀ sí ìkù, bàbá àlògbó lórí unification for now. Tí bàbá àlògbó bá wọnú ẹ̀mí tó bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fún ẹ, wàá mọ̀ wípé Ọlọ́run ò kọlà. Bàbá àlògbó
lọ sí Kingsland kó ló fẹ́ mọ bàbá Lògbó. Bàbá is going to 100 years now. Níbo ló fi bàbá Àlàó sí? Àwọn àgbà ẹ̀mí ká bẹ̀rẹ̀ lótorí àwọn àgbà mi. Àwọn ẹ̀mí ẹlẹ́mí ó pọ̀ rẹpẹtẹ, àwọn tí ẹ̀mí ti lò. Àwọn àgbààgbà tí ẹ̀mí Ọlọ́run gbénú wọn. Ká wá lọ sí gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run bíbá àlóǹkà. Yàtọ̀ sáwọn tí ò forí wọn fún baálé o. Àwọn kan wà tí wọ́n ti lọ síjú. Àwọn náà tún bí Ọlọ́run ṣe fún wọn tó wọn, àwọn kan ò ní, bọ̀ wọ́n fẹ́ ní tipátipá. Àwọn yẹn ló máa ń síjú. Àwọn kan dẹ̀ ti ní díẹ̀, bọ̀ wọ́n fẹ́ ran Ọlọ́run lọ́wọ́ sí. Wọ́n lọ ń síjú. Wọ́n lọ ń wá ní omi ọparun àbí nǹkan, wọ́n lọ fi ń bọ́jú kán lè máa ríran. Is failure. But èmi, without omi ọparun, without whatever ń tẹ́ fi ń bọ́jú, láì sí ojú, láì forí mi fún baálé, mo ní ẹ̀bùn sá. Ẹ̀bùn pé sára mi. Ọlọ́run fún mi pé. Ṣé àlà àbí gbóhùn àbí ìran àbí ìtumọ̀ àbí orin àbí ìfèdèbọ̀ àbí ìwàásùn, bàbá tèmi fún èmi pé o. Èmi rógún jẹ lọ́ba mi o, láì léwé láì léwu. God bless you. Èmi ti dá yín lóhùn. Tẹ́ bá fẹ́ mọ nọ́mbà mi, ẹ jọ̀ọ́ o, gbogbo ẹ̀yin ẹ bá ń pín fídíò yìí, ẹ bá ń táàgì bàbá mi mọ́ rí fídíò yẹn, bọ̀ mo kàn bẹ̀ yín, ẹ bá ń táàgì ẹni yẹn, mo fẹ́ kó mọ̀ mí. Ẹ jẹ́ kó mọ̀ mí kó máa bọ̀, torí wọ́n ní àwọn nídìí ẹ tó. Èmi fẹ́ sọ tèmi, èmi ò ní sọ tẹlòmíì. Èmi personal, let me talk to you. Jẹ́ ká jọ sọ̀rọ̀ kí n sọ tèmi fún ọ. Èmi ò nídìí láti lọ máa wá Bíbélì ti jìnnà jù. Èmi gangan, èmi jẹ́ ń sọ tèmi, ẹ̀bùn tí mo ní. Pé nóbì ṣeré nóbì wàsá. Iṣẹ́ ìyanu wà rẹpẹtẹ, ìgbóhùn wà. Èmi a máa gbóhùn sá. Èmi gbóhùn o. Èmi a máa lálàá o. Ọlọ́run bá wa sọ̀rọ̀, àwa ń ríran o. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kán má ṣẹ̀ṣẹ̀ ní Kristi Olúwa wa. Ẹni ewé àtegbò ni Kristi fi ṣiṣẹ́. Who does that? Nínú wo? Èmi ò fẹ́ wé ṣiṣẹ́, ìfẹ́gbò ṣiṣẹ́. Ìjẹ́ mọ́ ń já. Mo sọ fún yín pé mo fẹ́ fi jẹun ni. Tí n bá jẹ, Olúwa dẹ̀ ń lò mí. Olúwa dẹ̀ ń gbọ́wọ́ mi ṣiṣẹ́ ìyanu. Bó ṣe rí nìyẹn. Yóò dára fún wa. Ẹ jọ̀ọ́, Bọ́ládé jáde. Ẹ kóra yín lọ. Ẹ wò ó, a ti ka ìwé Èsíkẹ́lì tán. A ti wà ní ṣe rí Daniel yìí, ẹ tún rí bí ẹ̀mí Ọlọ́run ṣe ń operate sá. Ṣe rí ìwé Daniel tí mo dé yìí, wòlíì Daniel, ẹ ti rí àwọn wòlíì, àwọn tí ẹ̀mí ti bà lé, àwọn tí wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ láì dáwé láì gégbò, láì sọ àfọ̀ṣẹ. Kristi, ẹni tó dá Daniel lẹ́ ń sọ ń pa ẹ̀, Ọlọ́run nínú Ọlọ́run, ọba àwọn ọba. Ẹ kó làkú ò lẹ́kọ̀ọ́sà. Àwọn wòlíì rẹ̀ gan rèé, wọn jáwéjágbò ẹja lọ. Ṣé ẹlẹ́ni ìbéèrè kí ni ká ti ṣe àwọn wòlíì tí wọ́n máa ń ní àwọn ń bá ẹ̀bùn nìkan fún ẹnìkejì ṣe? Ó ṣeé ṣe bí ẹ sọ dáadáa. Mo ń bọ̀ ibi tí màá yẹn rí mọ ló. God bless you my sister. Ibi tó rí mọ ló sọmọ. Kí ni ìbéèrè yín? Ìbéèrè kí ni ká ti ṣe àwọn wòlíì tí wọ́n máa ń ní àwọn ń gba ẹ̀bùn ẹnìkan fún ẹnìkejì, ṣé ó ṣeé ṣe? God bless you. Praise the Lord. Hallelujah. Àwọn wòlíì tó jẹ́ pé àwọn àgbààgbà wọ́n fi máa ń ṣe camouflage ni. Iṣẹ́ òkùnkùn ni wọ́n ṣe débẹ̀. Kì í ṣe ẹ̀mí Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run kì í sọwọ́ ènìyàn láti gba ẹ̀mí. Ẹ̀bùn ẹ̀mí yẹn, ẹ̀bùn ẹ̀mí ni o. Ẹ̀mí mímọ́ yàtọ̀ sí ẹ̀bùn ẹ̀mí o. Ẹ̀mí mímọ́, ọwọ́ ènìyàn kọ́ láti gbà. Ṣùgbọ́n ènìyàn lágbára láti, àwọn òkùnkùn ní agbára níran tiẹ̀, ṣùgbọ́n kò ní gbàlà.
ṣòtìyé àwọn wòlíì Báálì kan wà tó wòlíì Báálì wà o wòlíì Ọlọ́run wà o ò lè rí wòlíì Ọlọ́run tí Ọlọ́run pè tí Ọlọ́run lò kó lòun fẹ́ bà tọmọlàkejì jẹ́ o ò lè rí wòlíì Ọlọ́run kò yí ba ayé ènìyàn jẹ́ àwọn wòlíì Báálì àwọn ẹlẹ́mìí èṣù tí ẹ̀mí èṣù ń gbénú wọn àwọn náà máa ń gba ẹ̀ láwọn wọ́n pa lẹ́nu mọ́ ni wọ́n gba ẹ̀mí yẹn o wọ́n á ní àwọn ń pa lẹ́nu mọ́ àwọn gba ẹ̀mí lára ẹnìkan sí ara ẹnìkejì kò sún tó ń jẹ́ bẹ́ẹ̀ bóbò ni ẹ má jẹ́ kán fi tàn wá jẹ kò sún tó ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ mo gba ẹ̀mí yẹn lára ẹ mo gbé fún ẹnìkejì lórí irọ́ ṣé wọ́n ló fún ṣùgbọ́n agbára tán ní ni pé kan bí wọ́n fi àgádágodo wọ́n fi tì pa àgádágodo èṣù wọn ẹlẹ́mìí yẹn lè máa po ẹ̀jẹ̀ ó ti ṣẹlẹ̀ rí láyé ìgbà tójú dúdú àwọn pápá ń jó àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé bóyá wọ́n níjà ara wọn sínú tó bá wọnú ẹ̀mí wọ́n lè tì pa wọ́n lè mú lóhùn kó má lè sọ̀rọ̀ ẹnìyà wa máa po ẹ̀jẹ̀ iṣẹ́ èṣù ni o iṣẹ́ inú ìwé 7 book of Moses ni kò ṣe ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá iṣẹ́ àwọn alálùpàídà anybody ò lágbára lórí ẹ̀bùn ẹ̀mí tó wà lára Ọlọ́run nìkan ló máa ń fi ènìyàn lẹ̀ ọjọ́ bí ènìyàn bá ti dẹ́ṣẹ̀ ó ṣe nǹkan tí Ọlọ́run ò fẹ́ ohun tọ́lọ́run ti sọ fẹ́ pé má ṣe ó bẹ̀rẹ̀ sí ṣe òun rí ọjọ́ tí o bá ti tó pààyàn tó bá ní ẹ̀mí mímọ́ tó bẹ̀rẹ̀ sí pààyàn òun pààyàn lára òun fi omijé sínú ayé ènìyàn òun rẹ́ ọmọlàkejì jẹ èèyàn sunkún òun pa ènìyàn lẹ́kún èèyàn ṣà ń ṣe ìwà èérí ṣá ká categorize ẹ̀ bẹ́ẹ̀ yẹn ìwà èérí ohun tí ò dára sínú Ọlọ́run ò dùn sí tó dẹ̀ jẹ́ ẹlẹ́mìí Ọlọ́run máa kángáre o ó ti máa já ẹ níwọ́nì á ti máa ránṣẹ́ ọmọ mi ọmọ ènìyàn Olúwa ní kó yí padà sí mi àlá máa wá fún ẹ ṣùgbọ́n tó o bá ti listen ẹ̀mí Ọlọ́run máa dágbére fẹ́ nìyẹn Ọlọ́run fún rẹ̀ ló máa ń kú ṣé ìgbà tí mo ka Bíbélì nìsí kí ló wí ó ní èmi á máa gbé inú yín ẹ̀yin ò máa gbé inú mi báwo lẹnìkan ṣe lè pa ẹ̀mí Ọlọ́run mọ́ ọ lára kò possible Ọlọ́run ló ń gbénú èèyàn ṣùgbọ́n kí ni wọ́n lè ṣe omi ara àgọ́ ara ẹni yẹn ni wọ́n control kì í ṣe ẹ̀mí ẹ̀ ọjọ́ tí ènìyàn bá ti kú òun ni wọ́n rí ẹ̀mí ènìyàn pa òun lẹ̀mí kú ṣùgbọ́n àgọ́ ara bóyá kí ìjàmbá kan ṣèyàn òun ni ayé lè lágbára ṣùgbọ́n bí ẹni yẹn bá wà nínú Kristi gan tí ayé ẹni yẹn bá wà ńbẹ̀ wọ́n máa dánṣẹ́ wò lára ẹ̀ kò ní ṣiṣẹ́ at times mo máa sọ fún yín pé wọ́n máa ń mì mí tí wọ́n máa mì mí àìmọye mo ti rorí òkè kan rí wọ́n dẹ̀ ń mì mí wò wọ́n dẹ̀ ń dánṣẹ́ wò lára mi ẹni yẹn ó rí mi mo sọ̀rọ̀ tán mo tura tán ó dẹ̀ congratulate ó ní ẹ mọ́wọ́ wá ẹ̀mí Ọlọ́run wà lára yín mo lẹ́sẹ̀ sá bàbá mi dẹ̀ sọ fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ pé ṣé orí ó ń mì ẹ́ kò ní pẹ́ kú torí màá gbẹ̀san lára ẹ̀ kò pẹ́ tán tún fún ẹ̀ fún mi o torí pé ó ń dánṣẹ́ Olúwa wò lára mi ó fẹ́ gbé mi ṣubú ó ń mi ẹ̀mí tí ò lè dáa ṣòtìyé wọ́n máa ń mì èèyàn wò wọ́n máa ń gbé èèyàn wò wọ́n máa ń dán èèyàn wò iṣẹ́ òkùnkùn náà dẹ̀ fi dán èèyàn wò kò sí ẹ̀mí Ọlọ́run tó ń dán èèyàn wò Olúwa ti fún ẹ ní ẹ̀mí tó o bá ti ń ṣe nǹkan ìrínra tí àgọ́ yẹn Ọlọ́run ò fẹ́ á kúrò lọ́dọ̀ ẹni wàá kàn rí pé gbogbo nǹkan tó ti máa ń rí tẹ̀tẹ́lẹ̀ ò ní rí mọ́ ẹ̀mí Ọlọ́run ò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ àlá rẹ̀ ò ní báwo lènìyàn ṣe lè mọ̀ pé ẹ̀mí gan ti dágbére wàá kọ́kọ́ discover pé ò lálàá mọ́ ọ̀ tó o bá ń lálàá ò ní rántí mọ́ ẹ̀mí Ọlọ́run ti dágbére fẹ́ nìyẹn ẹ̀mí ti dágbére fún tó o bá ti lè lálàá tí ò ríran tó ò rántí ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta kẹ́niyẹn pètè padà kó padà sọ́dọ̀ Ọlọ́run kó lọ máa gbàdúrà àti ààwẹ̀ kó lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ torí ojú àlá lọ́lọ́run ti ń bá wa sọ̀rọ̀ ló ti ń tọ́ wa sọ́nà tọ́lọ́run ò bá ti lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ lójú àlá kó o mọ̀ kán fi èdìdì dí kó mọ ìgbésẹ̀ tó kàn ẹnìyàn ò ní pẹ́ kú
ẹ̀mí Ọlọ́run ti dágbére orú ẹ̀bùn tó wà lára ẹni yẹn tẹ́lẹ̀ ó wá discover pé ẹ̀bùn yẹn ò tiẹ̀ kò operate mọ́, òun ò rí ìmísí yẹn mọ́, kó lọ wá ojú Ọlọ́run padà, kó lọ gbààwẹ̀ àti àdúrà, kó tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. That's all. Kò létò, kò ní kankan ju kó gbààwẹ̀ àtàdúrà kó súnmọ́ Ọlọ́run sí, máa ka Bíbélì. That's all. Àwọn gbẹ̀mí lára èèyàn fẹ́ nìkan o, bọ̀ wọ́n máa ń tì pa. Àwọn àgbà àyà kan dẹ̀ ni àwọn oníṣẹ́ dúdú, àwọn ọmọ àlè Séráfù wọ́n pọ̀ bẹ́ẹ̀ o, àwọn oníṣẹ́ alálùpàídà wà o, àwọn ọmọ èṣù ní ìran tiwọn wọ́n máa ń ṣe o, wọ́n lè ṣe é, wọ́n lè ṣiṣẹ́ ìkà fún yàn, ṣùgbọ́n wọn ò ní lágbára lórí tiwa. Àwa ni ká tọ́jú ẹ̀mí wa, káyé wa dẹ̀ wà nínú Kristi. Tá a bá ti wà nínú Kristi, ó ní kò sí ohun ìjà kan tó máa ṣe sí wa tó máa ràn wá, gbogbo àwọn tó bá dìde sí wa ló máa dá lẹ́bi. Àìjẹ́ káyé tiwa wà ń bẹ̀ yóò dára fún wa. Ẹ jẹ́ ká lọ sínú a ti ṣe tán ní Yorùbá máa ka Bíbélì lónìí. Bíbélì tá a ti kà yẹn a ti fìdí ẹ̀ múlẹ̀ fún bàbá yẹn, bọ̀ wípé Bíbélì tá à ń kà lọ gangan ni mo mí o 2 hours ti pé 45 now. Ẹ jẹ́ kí n máa lọ lágbára Ọlọ́run. Monday ohun tá a máa jí mú nìyẹn, Bíbélì wa la máa kà. Ṣùgbọ́n mo kàn inú mi dùn fún bàbá yẹn tí mo kàn wá dá lóhùn pé ẹ má sọrú ẹ̀ mọ́. Ẹ̀mí Ọlọ́run bẹ, ẹ̀mí Ọlọ́run bẹ nínú Séráfù o, yàgò yàgò ẹ̀mí èṣù yàgò. Ẹ̀mí Ọlọ́run wà nínú Séráfù sà, ó dẹ̀ da ẹ̀bùn lù wá, ẹ̀bùn pọ̀. Ẹ rí gbogbo inú ẹ rí pé láti inú Séráfù ní gbogbo àgbáyé ti lọ lónìí ni wọ́n ti rógún jẹ. Òun ló lọ sí Pentecostal táwọn náà ti mẹ̀mí, inú Séráfù náà ti lọ. Ẹni tó sọ ó breke ṣe breke ṣakáṣakáṣaṣa ó bre bébébé, Ọlọ́run tú sí lára. Àwọn kan wà tó jẹ́ pé Ọlọ́run fún yàtọ̀ sí pé wọ́n kúrò nínú Séráfù. Kò sẹ́ni ẹni tó Ọlọ́run bá fẹ́ fún ó máa fún, ṣùgbọ́n ìdajì wọn inú Séráfù náà ti lọ. Ìdajì ẹ̀ńtọ́ Ọlọ́run bá dẹ̀ fẹ́ fún àwọn aláṣọ ara ó lè fún wọn, ó máa ń fún wọn ẹ̀mí olùtùnú náà, pé wọn sọ wípé Séráfù nìkan o, èmi ò tú ẹ̀mí mi sára ènìyàn gbogbo dàsọ. Bọ̀ àwa ní tiwa, àwa rí ogún ìjìnlẹ̀ yẹn jẹ ìjìnlẹ̀ gangan bíi ti Bíbélì yẹn bó ṣe kọ̀ǹfàmù ẹ̀, ọ̀dọ̀ wa ló wà, àwa ni òun náà ni. Ṣùgbọ́n mo kàn ń rọ̀ wá, gbogbo àwa tí wọ́n fún ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ yẹn, tí ẹ̀mí mímọ́ ń gbénú wa, ẹ jẹ́ kán rí àmì yẹn lára wa, ẹ jẹ́ ká mọ̀ ń tá àgbà. Ní ìdí ká lọ máa síjú mọ́. Ìwọ tó tún lọ ń síjú, tó lọ ń wá gbára ayé kiri, you are a failure. Torí ẹ̀mí Ọlọ́run ṣiṣẹ́, ó ń rí nǹkan ìjìnlẹ̀ Ọlọ́run. Ó ní ìdí, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ lọ́rùn sí Ọlọ́run lọ́wọ́, Ọlọ́run ó fìyà ìjẹ yín. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń bà jẹ́, ẹ̀mí mọ́ yóò dágbére fún yín. Àwa tá a dẹ̀ dúró sójú ọ̀nà, ẹ jẹ́ ká dìímú ṣinṣin. Bàbá, iṣẹ́ ìyanu pọ̀ o. Jésù ń lajú afọ́jú, ó jí òkú dìde, arọ́rìn, àgàn, òkú ọjọ́ kẹrin, òkú Násárù ńkọ́, mbọlẹ́bí sí ìwé Jòhánù orí 11, ó ti kú, ó ti ń rùn, ó jí. Ìwé Jòhánù orí 9, ẹni tí a bí ní afọ́jú láti inú ìyá rẹ̀, wọ́n bí láfọ́jú. Ńgbà tó lùgbàlà débẹ̀, ó sì amọ̀ báyìí. Ṣé rí ohun tí bàbá yẹn sọ, ó tutọ́ sílẹ̀, ó fi ṣe amọ̀. Kí la mọ̀ tó tutọ́? Ìníkíni. Torí wípé bá a ṣe bí nìyẹn, yẹ̀pẹ̀ ni wọ́n fi dá. Correction tí mo fẹ́ fún yín ní side yẹn, ṣé ẹ rántí wípé yẹ̀pẹ̀ ni wọ́n fi mọ ènìyàn? Ẹ mọ̀ wípé spiritual ní tiẹ̀, bí wọ́n ṣe bí nìyẹn. Yẹ̀pẹ̀ tí mo fi mọ ẹ yẹn, òun ni Jésù ṣe po yẹ̀pẹ̀ yẹn náà fi lẹ̀ lójú. Bàbá Kristi tú ojú yẹn ṣe ni. Bóyá wọn rántí, ẹ ti mọ̀ wípé Jésù náà ló olùgbàlà Ọlọ́run ayérayé, òun lọmọ tó mọ wá. Bóyá kò rántí mọ ojú sí, bàbá mi wá po yẹ̀pẹ̀, ó fi ṣe amọ̀, ó wá kírètì ojú sí. Mi sí ojú fún ọ, ó yá ń gbà. Bàbá mi wá sí ojú lọ. Bàbá mi tún operate wípé
ìgbàgbọ́ bóyá ìlú yẹn wọ́n máa ń fẹ́ pé iṣẹ́ ìyanu kan ó kàn fi yẹn tó fi ṣiṣẹ́ ìyanu àmọ́ ó yá kí iṣẹ́ rò bí Jésù ò lè sọ wípé kò ríran tí bọ̀dá wa ń kọ́ bọ̀dá kí lórúkọ kí ló lòun jẹ́ ń tòun nínú ìwé máàkù yẹn mo ti ẹ̀dẹ̀ gbàgbé orúkọ bọ̀dá wa ẹ̀ mo ń bọ̀ nígbà tí wọ́n ń pè é torí olùgbàlà Jésù ọmọ Násárẹ́tì ṣàánú fún mi kí ló ní Jésù ṣe ó dẹsẹ̀ dúró kò sọ wípé kóun lọ wẹ̀ náà kò dẹ̀ fi àmọ̀ mọ́ ojú tiẹ̀ Bátíléméù ẹ ṣe bàbá mi ṣé o ti rí bí ẹ̀mí mímọ́ ṣe mọ́ ọ̀pẹ́rẹ́tì nìyẹn o bàbá mi má wá nǹkan kan Bátíléméù ló fẹ́ o bí ẹ̀mí olùtùnú ṣe ń ṣiṣẹ́ nìyẹn ẹ̀mí olùránni létí ó máa rán yín létí ohun gbogbo àti ìsọ̀rọ̀ tán bó ṣe rí nìyẹn Bátíléméù hello ṣé wọ́n rán Bátíléméù pé kó lọ wẹ̀ bàbá mi operate ní different ó dẹ̀ rán yẹn Bátíléméù ó dẹsẹ̀ dúró dé kí ló fẹ́ kí èmi ṣe fún ọ kí èmi lè ríran ó dẹ̀ fọwọ́ kanjú ẹ̀ báyìí ó yá ríran ó dẹ̀ ríran ló bá tán ó dẹ̀ sọmọ ẹ̀yìn fún ó dọ̀dọ̀ bọ̀dá ẹ̀ ṣùgbọ́n bọ̀dá yẹn amọ̀ la fi mọ́ yẹ̀pẹ̀ inú oyún ni àbí bẹ́ẹ̀ adániwáyé kírètì ojú fún ni òun lọ mọ́ ó mọ ọmọ míì fún ó mọ ojú fún ni bàbá mi mọ ojú torí pé ìbí ṣe mọ̀ pé a ti bí òun tán ní tiẹ̀ àti bí bọ̀dá Bátíléméù ojú ẹ̀ ti là rí ó fọ́jú òun ò ṣe láti inú oyún bọ̀ eléyìí bá a ṣe bí bẹ́ẹ̀ nìyẹn bàbá mi lọ mọ ó tú ojú yẹn mọ fúnra ẹ̀ òun ló ṣe fi yẹ̀pẹ̀ pò ó ní lọ wẹ̀ nínú odò Sílíámù èyí tí ń ṣe ràn lọ ó dẹ̀ ràn lọ ó dẹ̀ wẹ̀ ó ní mo ríran àwọn èèyàn bí léèrè báwo lójú rẹ̀ ṣe là ó ní bọ̀dá Jésù olùgbàlà ó ní lọ wẹ̀ ó fi amọ̀ ó samọ̀ ó ní lọ wẹ̀ mo dẹ̀ wẹ̀ mo ríran ó làwọn kan máa ń takú odò sí lónìí wọ́n ti tẹkọ lójì sómi odò á lọ wẹ̀ lódò ìgbàgbọ́ yẹn wípé tó bá ti ní kó lọ wẹ̀ lódò káwọn náà lọ wẹ̀ lódò àtomi ẹja àtomi rúnrún àtomi igbá ẹja lọ wẹ̀ ìwé odò náà ń ṣiṣẹ́ agbára wọn lọ wẹ̀ ìgbàgbọ́ tán mú níbẹ̀ yẹn nìyẹn bọ̀dá kan náà wọ́n ń pè ní kíni o Námánì olórí adẹ́tẹ̀ nínú ìwé first king and first king adẹ́tẹ̀ wọ́n ń ríran pé lọ wẹ̀ wọ́n náà wá lọ wẹ̀ nínú omi ìwẹ̀ odò tí Jésù ò tí ì dé ń gbà yẹn àbí Jésù sì dé níbẹ̀ kò tí ì dé bọ̀ ti Kristi òun ni ti bọ̀dá tó fọ́jú kó lè mọ̀ wípé Ọlọ́run tó ṣiṣẹ́ lánàá ló ṣiṣẹ́ lónìí wọ́n ní kí bọ̀dá Námánì wẹ̀ ó wẹ̀ lórí ìkẹfà bọ̀dá Námánì bínú ó lóun ò wẹ̀ mọ́ o wọ́n ní ṣe bí méje náà ní ẹ̀wẹ̀ ẹ̀ ti wẹ̀ mẹ́fà kí ló adékẹ́gbọ́ràn náà ni ẹjọ́ pé méje ẹyọ kan tó kù tó máa wẹ̀ báyìí ara rẹ̀ dàbí ọmọ tuntun kí ni Ọlọ́run fi ń kọ́ wa bẹ̀ ìgbọ́ràn gbọ́ràn sí àṣẹ Ọlọ́run lẹ́nu ohun tí wọ́n bá ní kó o ṣe gbọ́ràn Ọlọ́run sọ fún wa wípé sáà gbọ́ràn bí wòlíì bá ní báyìí lolúwa wí wòlíì Èlíṣà ó rò bí wòlíì Èlíṣà ní kò lọ wẹ̀ ó máa yọjú ẹ lọ sọ fún padà pé kó lọ wẹ̀ nínú odò wòlíì Èlíṣà nìyẹn o àbí Jésù ni wòlíì Èlíṣà ìgbà tí Jésù òun gangan ní ọmọ èmi ní ọmọ èmi ni mo mọ yín òun ló fi odò ló mú odò àbí yẹ̀pẹ̀ kọ́ ni wá ni yẹ̀pẹ̀ náà ṣàfimọ́ wá a ó padà di yẹ̀pẹ̀ òun náà ló fi mọ́ ó fi wá mọ́ dáadáa lọ́wẹ̀ wàá ríran ó mọ̀ pé bá a ṣe bí nìyẹn òun náà ṣe fi odò náà fi mọ́ èmi náà ni mo mọ̀ jẹ́ ń tú ẹ mọ́ ó dẹ̀ mọ́ òun nìkan ló máa ń tú ènìyàn mọ́ ó dẹ̀ mọ́ ó dẹ̀ ràn lọ́wẹ̀ ó dẹ̀ wẹ̀ ara ó dẹ̀ ríran wọ́n dùn mí ó wá ní oògùn ni Jésù ń lò bàbá Mósè Orímọládé mo ya afọ́jú tó la lójú ẹ wo kò ní bọ́lọ́mì ayé rẹ̀ ẹja máa lọ yóò dára fún wa
èyí tí wọ́n dì mú jàre mọ́mí àdádì ẹ dì mú ṣinṣin. Ẹ̀mí Ọlọ́run wà láì ṣèwé láì ṣègbò láì lo kankan láì lómi láì fọṣọ láì lo àfọṣẹ láì síjú ó ń operate ó ń jẹ́ bí idán ó ń rọ̀ bí òwe ìríran wà ìgbóhùn wà fún ẹni tí bàbá mi bá fẹ́ bá sọ̀rọ̀ fún ẹni tí wọ́n bá tún wá bá sọ̀rọ̀ tí ò bá sí ọkàn rẹ̀ le. Ọlọ́run báyàn sọ̀rọ̀ ìwọ ni bẹ̀rù Ọlọ́run. Ó ní bí bẹ́ẹ̀ bá fẹ́ràn mi èmi ò máa gbé inú yín màá máa fi ara mi hàn yín. Tó o bá ti fẹ́ràn ẹ̀ Ọlọ́run fẹ́ kó o fẹ́ràn ìwọ fẹ́ràn rẹ̀ bóyá ó máa fara ẹ̀ hàn bóyá kò ní fara ẹ̀ hàn. God bless you. I love you so much. Mo gbàdúrà fún wa ojú ìríran èmi àti ẹ ò ní fọ́ ẹ̀mí Ọlọ́run ò ní dágbére fún wa lórúkọ Jésù. Ohun tá a máa dáwọ́lé tí ẹ̀mí Ọlọ́run ò fi wá sílẹ̀ a ò ní dáwọ́lé o a ò ní ṣẹ̀sí ẹlẹ́dàá wa. Jésù Kristi ẹ máa gbénu wa ẹ máa jẹ́ bàbá mi lọ kémi máa jí ọmọ yín ẹ máa jẹ́ bàbá wa lọ ká máa jí ọmọ yín. Ẹ má fi wá sílẹ̀ ẹ̀mí mọ́ máa jò dágbére fún wa ẹ máa kọ́ wa mọ̀ ọ́ ṣe ẹ máa gbẹ́nu mi sọ̀rọ̀. Mo súre fún gbogbo ọkàn tó rí àdúrà yìí gbà tó rí prógàmù ìwò tó máa rí wò ìbànújẹ́ ò ní wọlé yín ẹkún ò ní wọbẹ̀ àǹtí Díọlá ò ní mọ ìkorò májẹ̀mú ọ̀tá ò ní ṣẹ mọ́ yín lára iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dojúrú ọ̀nà iye tẹ́ ẹ ti mọ̀ yín Sátánì ò ní kù yín dànù kò ní kù èmi náà dànù. Gbogbo ọmọlé Mósè pátá ká wà ní àlàáfíà gbogbo àwọn ọmọ Séráfù ká wà ní àlàáfíà ajínigbé ò ní jí wa gbé o àwa ò ní ṣìrìn ààbò Ọlọ́run yóò dájú lórí gbogbo wa orílẹ̀-èdè wa yóò gba àlàáfíà àwọn ọmọ tó wà nínú àhámọ́ yìí Ọlọ́run yóò bá wa tún wọn sílẹ̀ bẹ́ẹ̀ ló máa rí Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. God bless you. Bàbá tẹ́ ẹ bá fẹ́ rí mi ẹ wo DM mi nọ́mbà mi wà ń bẹ̀ ẹ pè mí mo rẹ́dì èmi àti yín face to face kájọ analyze ẹ pé èmi ti fún yín lésì báyìí o ẹ bá ń táàgì wọn ẹ jù sí bàbá yẹn o. God bless you. Bye for now.